إن الحمد لله نحمده ونستعين به ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Bákan náà ni atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ìkẹ́ náà kó máa jẹ́ tàwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ títí dórí àwọn ẹni rẹ̀ ní àpapọ̀. Àwa bẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala, ọba tí ó mú wa dúró lórí dáadáa látàná títí tó fi dòní, àdánwò tí máa bá irú rẹ̀ tí ò fi ní wà lórí dáadáa máa kọ́lọ́run ọba kó dákun kó máa gbé bá wa. Àwa bẹ̀ Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kí ó má ṣe wá ní mùnáfíkí ẹ̀dá, kó sì má ṣe wá ní arẹ́sẹ̀yọ̀, torí pé ìṣesí tá ń rí lára àwọn ẹlòmíì, especially àwọn tó yà àwọn masakin minal muslimina fi Nigeria ó fi biladi Yorùbá, àwọn tí wọ́n jẹ́ innocent nínú àti wọ́n jẹ́ mùsùlùmí nílẹ̀ Yorùbá ń bíbà yìí, tí wọ́n ò mọ̀ rí wọn nírí bígbà tó jẹ́ pé àwọn ń rí àfà Ọlọ́run táwọn ń rí ẹni Ọlọ́run, so tó sì jẹ́ pé ibi táwọn ẹni yìí ń pè wá sí ibi tó kù díẹ̀ káàtó ni, ibi tó jẹ́ pé téèyàn ò bá ṣọ́ra dáadáa, téèyàn bá lọ ń tẹ̀ láwọn irú èèyàn báyìí, yóò padà lọ bára rẹ̀ níbi tí ò ti yẹ kó bá rẹ̀. Torí ẹ̀ ló fi jẹ́ pé èmi àti yín a ní láti bẹ Ọlọ́run ọba dáadáa lákọ̀ọ́kọ́ nìyẹn. So kémi àti yín wá jókòó, ká jókòó déédéé, ká dúore, ká mọ̀ tí a máa rìn pẹ̀lú, kó má padà dípá padà lọ kú bára wa níwájú Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. Àwa bí Ọlọ́run ọba kó dákun kó ṣe wá ní ẹni rí, kó má dà wá láàmú. Bi qudratillahi ta'ala, eléyìí tí a fi bára wa sọ̀rọ̀ lénìí pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba, òun náà ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tí Labeeb Lagbaji eléyìí tí ó ti sọ kalẹ̀ tẹ́lẹ̀ àti eléyìí tó tún padà sọ yìí. Ẹ̀wọ̀n ìyá mi nínú Islam, tí a bá gbàgbé, nígbà tí Labeeb Lagbaji jáde tó bẹ̀rẹ̀ sí ní máa àtàkì Ahlus Sunnah wal Jama'ah pé torí pé wọ́n ń bú àwọn Tìjàníyà, nígbà tí Labeeb Lagbaji gbé copy and paste jáde tó ń kànjọ wò, ẹ́ rí pé mo sọ pé gbogbo eléyìí tí Lagbaji ń ṣe yìí, tó bá tún lọ sí occasion kan sìn, tí jòkó bá pa òun àtẹni tó bá rí nẹ́ni yẹn tó rí pé Ahlus Sunnah ni, tí jòkó bá pa wọ́n pọ̀, pé Labeeb Lagbaji máa tún change kíni o, ó máa tún change steering, ó máa tún change gear. Ẹ rí pé mo sọ ọ̀rọ̀ yẹn jọ́nà lọ́hùn. Ẹ̀yin ọmọ ìyá mi nínú Islam, ó wá ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀? Kí Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kó má ṣe wá mùnáfíkí ẹ̀dá, kó mú wa dúró lórí dáadáa. Àárọ̀ ẹ̀yin ọmọ ìyá wa tí ẹ ti ń darapọ̀ mọ́ wa náà, kí ẹ bá wa share program náà, kí Ọlọ́run ọba kó bá wa san yín lẹ́san lórí láyé àtijọ́ gbìndé alkiyama. Labeeb Lagbaji wá jáde ní àwọn ìgbà kan sẹ́yìn tí màá láǹfààní àti padà jẹ́ kí èmi àti kí ẹnìkọ̀ọ̀kan wa náà kí a gbọ́ àwọn ọ̀rọ̀ tí Labeeb Lagbaji tó sọ sẹ́yìn nípa tó ní ṣe pẹ̀lú Ahlus Sunnah wal Jama'ah. Lẹ́yìn wá gbà yẹn, Labeeb Lagbaji tún wá jáde láti tún wá sọ àwọn ọ̀rọ̀ míì again. Lẹ́yìn wá gbà yẹn, Labeeb Lagbaji tún wá jáde láti tún wá sọ míì again, lórí ìdísẹ́mù àwọn èèyàn kan ṣoṣo.
kọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa. bọ̀ insha Allah ta'ala program wa tá la gbélẹ̀ a máa gbìyànjú láti máa jẹ́ kí a máa mọ àwọn nǹkan tó bá ti fẹ́ máa dàrú mọ́ra wọn nínú tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa. àwọn tí wọ́n bá ti fẹ́ máa dọ̀rọ̀ ẹ̀sìn rú mọ́ wa lójú a máa gbìyànjú láti máa ṣe àlàyé rẹ̀ fún wa. so ó dà pé wá ṣẹlẹ̀ pé occasion kan ṣẹlẹ̀ tí Labeeb Lagbaji lọ tí Imam Ajigini náà wà ń bẹ̀. so a dẹ̀ rí pé tí Labeeb Lagbaji tó bá ń sọ̀rọ̀ tó bá ń bú àwọn ahlu sunnah wal jamaa ó máa ń lò ó máa ń ṣe istithna àyàfi ó máa ń ṣe àyàfi àwọn kan nípa pé ebú tí mo ń bu yín yìí o àwọn kan wà tí mo rí àwọn ẹni táwọn yẹn náà ń claim pálù súnà làwọn tó jẹ́ pé mi ò ráwọn yẹn gẹ́gẹ́ bí àbí mi ò káùntì àwọn yẹn kún èébú tí mo ń bu yín. so pé ẹ̀yin kan ni mo ń bú àwọn kan wà tí mo rí wọn táwọn náà ń sọ pálù súnà làwọn tí mi ò bú àwọn rárá. according to bí Labeeb Lagbaji ṣe máa ń sọ ọ̀rọ̀ yẹn yóò sọ pé àwọn alùsùnà gidi wà o adẹ̀ ń challenge àtàwọn yòókù náà tí wọ́n ń sọ̀rọ̀ yẹn látijọ́ pé ẹ wá fún wa ní alùsùnà gidi nínú àwọn tẹ́ ń pè lálùsùnà ẹ bá náà sàlàfíà gidi wà ẹ jẹ́ àmọ́ tí wọ́n jẹ́ àwọn sàlàfíà gidi yẹn gangan bọ̀ tẹ́ bá ti jẹ́ àmọ́ wọn ẹ má fún wa ní gbódìdí sán aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wá ní pé tá a bá ti wá mọ̀ wọn àwọn afẹ́ káwọn náà máa jáde pé ǹjẹ́ tí Labeeb Lagbaji wọ́n ń sọ nípa súnà yìí ǹjẹ́ tí Labeeb Lagbaji ń sọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn yìí ǹjẹ́ tí Labeeb Lagbaji ń sọ nípa àwọn àfáà súnà yìí ǹjẹ́ yìí wá fákọ̀ rẹ̀ lórí ẹ̀ tí ẹ̀ bá wá fákọ̀ rẹ̀ kí ni stand yín kí ni mọ́ọ́kífù yín lórí tí ń sọ yẹn. so kẹ́yìn tó bá pè ní alùsúnà original yẹn náà kẹ́ mọ́ fún wa ní gbódìdí sán. so bọ̀tí àlọ́bẹ̀ẹ́ bàlùmíìmù ni pé Labeeb Lagbaji sọ pé àwọn kan wà tó jẹ́ pé àwọn ní alùsùnà gidi so pé àwọn kan wà tí wọ́n ṣe alùsùnà gidi subhanallah ẹ wà nù Ọlọ́run bá àwọn tí wọ́n ní wọ́n ṣe alùsùnà gidi làwọn tí wọ́n bá ń sọ pé tẹ́ ń ṣe yìí ò dáa tó bá ń sọ pé yamayama lélẹ́yìí tẹ́ ń ṣe yìí ẹ fò sílẹ̀ wá ṣe súnà nẹ́bì ẹ̀sìn tí ń jẹ́ ìsìláàmù gidi ẹ kàn mọ́ dà àwọn èèyàn láàmú tẹ́ẹ̀dẹ̀ máa gbé ojú pẹ́ńpọ́ àwọn èèyàn lẹ́sìn wá ṣèwádìí àwọn yẹn tó bá ń sọrú ọ̀rọ̀ yẹn àwọn yẹn ni wọ́n yẹn sálù súnà gidi Allahul musta'an. wọ́n tí Labeeb Lagbaji bá ń sọ bẹ́ẹ̀ kò ní jọ wá lójú torí ara àwọn míì náà kó tó di pa padà mọ ibi tó ní kálukú ń fì sí ara àwọn náà táwọn náà ń pera wọn ní alùsúnà táwọn náà ò ní láwọn èsè sáláfí bọ̀ ńgbà tó yá wọ́n padà sọ pé àwọn kan wọ́n èsè sáláfí gidi wọ́n ní súnà tá ń ṣe pé kì í ṣe súnà nẹ́bì ẹnu wọn lè fa ẹnu wọn lè jẹ́ àwọn náà sọ ńgbà kan wọ́n ní súnà nẹ́bì náà náà ṣe o pé bọ̀ wọ́n kà tó fi tiwọn náà kún ni ǹjẹ́ ṣé ìwé wo la fi kún tiwa báyìí wọ́n ní torí pa àbáwọn ṣe politics torí pa àgbà pé ká mọ̀ dìde láwọn olórí wa lórí ká mọ̀ bá wọn fa fìrákù torí pé àwọn nǹkan yẹn nítorí pa àjọ ní ìṣù lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú òṣèlú ìyẹn ló fà á tó fi jẹ́ pé súnà tá à ń ṣe kìí ṣe súnà Ànábì sallallahu alayhi wa sallam bọ̀ lẹ́yìn wá gbà yẹn lẹ́yìn òrẹ́yìn láìpẹ́ yìí wọ́n tún wá tún padà wá jáde again láti tún wá sọ pé àní súnà Ànábì kọ́ náà ń ṣe sẹ́ẹ̀ subhanallah tó ọlọ́ba kó sọ wá ń bẹ̀ so tábà ti ń ráwọn ọdún àwọn eléyìí bírù Labeeb Lagbaji náà bá ń ṣe tó tún ju yìí tó ń ṣe yẹn lọ kò ní yà wá lẹ́nu rárá tábà níyàn tóun náà ń kílẹ̀mù pé òun so súnà bó jẹ́ pé ó kàn fẹnu sọ náà ni torí pé ìwọ tó bá ń ṣe súnà òní máa àtàkì onísúnà abadan kò ń ṣe pé máa pè é sákèsí wàá máa àtàkì wọn ìyẹn ń ṣe súnà ó clear bí Jamil a lọ síbẹ̀ yẹn ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam eléyìí tó wá clear tá a kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí lẹ́nìí òun náà ni màá fẹ́ kí ká kọ́kọ́ gbọ́n tí Imam Ajigini tí wọ́n sọ lórí tó ní ṣe pẹ̀lú Labeeb Lagbaji lórí ọ̀rọ̀ tó tún ṣẹ̀ṣẹ̀ sọ ṣé àgbẹ̀ mo sọ mo ní tí Labeeb Lagbaji sọ yẹn ó máa tún padà wá yóò tún wá sọ nǹkan míì tó tún máa contradict tó sọ yẹn èmi ti sọ tẹ́lẹ̀ láìdẹ̀ sọ tèmi náà mo mọ̀ pé èèyàn ọmọ ìyá wa náà ti mọ̀ already ẹ̀yin náà ti mọ̀ pé nǹkan yẹn á wáyé ó clear bí so lópin ìgbà tá a wá ti mọ̀ yẹn bí ìgbà tèmi sọ yẹn
èmi kà tún ṣe kí ni mo kà tún èmi náà kà tún fìyẹn rán ara wa létí ni àbí láti kàn fi jẹ láti fi pè wá ṣàkíyèsí kalẹ̀ pé tó gbogbo eléyìí tó ń sọ yìí yóò tún padà wá sọ mí ó clear bí so bọ̀tẹ́ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ gbọ́rọ̀ tí ìmáàmù Ajigini tí wọ́n kọ́ sọ náà kó tó di pé a mọ̀ lọ ẹ̀jẹ̀ ká gbọ́rọ̀ wọn so àwọn ní àwọn wọn pé Labeeb Lagbaji rán wọn sí àwọn alùsùnà so pé káwọn alùsùnà kan ṣe kí ni o kan pádọ̀ òun lórí àwọn ìsọkúsọ tóun ti sọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn sẹ́yìn inshallah ta'ala àwa clarify gbogbo nǹkan yẹn náà bọ̀ ẹ̀jẹ̀ ká kọ́kọ́ gbọ́ náà. in tó wá ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ntọ́jọ́ mọ́ al-mushajaratu wad-dakhiliya domestic violence láàrin Sheikh Labeeb àti díẹ̀ nínú àwọn tájọ jẹ́ ọmọ ìyá náà tó fa tí Sheikh Labeeb Lagbaji. Imam Ajigini ẹ jẹ́ àkọ́kọ́ clear rẹ̀ dáadáa náà o al-mushajaratu ad-dakhiliya tẹ́ ń sọ yẹn ṣe láàrin àwọn díẹ̀ nínú ẹ̀yìn àwọn tẹ́jọ jọmọ ìyá kò kẹ́ ẹ̀yìn àbí ṣé bí Labeeb Lagbaji ṣe jáde tó wá ń parọ́ mọ́ Ibn Taymiyyah yìí sìn tó wá ń kun Ibn Taymiyyah lórúkọ burúkú yìí sìn kò kẹ́ ẹ̀yìn àwọn àkan ló fi ń bá jà àbí aláwọ̀ sànù wáṣá so bí Labeeb Lagbaji ṣe sọ pé kíní kan mi ò mọ bóyá yín náà rẹ̀ ṣe sàlàfíà mi ò kú mọ̀ náà mi ò mọ̀ yín so almuhim bó ṣe bí Labeeb Lagbaji ṣe ń jáde tó ń sọ̀sọ́kúsọ ń pa súnà yẹn kò kẹ́yìn so àwọn kan náà ọmọ ìyá yín náà jọ ń jà ṣé bí Labeeb Lagbaji ṣe wọ́n ń dá sí tí ó kàn yẹn ṣe táwọn kan nínú àwọn ọmọ ìyá yín tá ń bá jà yẹn ṣé ohun táwọn ènìyàn ń sọ yẹn ṣé kò kẹ́yìn kọ́lọ́mù Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa so almuhim eléyìí tó kàn mí ni pé àwa ní eléyìí tí àwọn apá kan nínú àtàjà àwọn ọmọ ìyá wọn tí wọ́n jọ ń jà mo mọ̀ pé èèyàn tó bá jẹ́ alùsùnà tá a bá jẹ́ pé lóòótọ́ àjọ dúró ti súnà yẹn dáadáa no èèyàn bọ̀rọ̀ ń bọ́ta kó mọ wá ṣe gbogbo jákujáku eléyìí tí Lagbaji ń ṣe yìí káwá kó máa kéèyàn máa bínú pé eléyìí ṣe kínní rárá ó clear bí káwá dákẹ́ káwá fọwọ́ lẹ́rán no kọ́nà ọba kó ṣe wá pẹ̀lẹ́ kó ṣe wá jẹ́jẹ́ kó ṣe dáadáa fún wa alimuhimu ẹ̀jẹ̀ àmọ́ gbọ́rọ̀ Imam Ajigini lọ. ń kọ́ wákà wípé ọ̀rọ̀ Sokoto kankan ìkànnì significances ni pé àwájọ ríra lónìí ilẹ̀ ṣọ́la. so káwá kọ́ clear àárín yẹn dáadáa ná Labeeb Lagbaji ń kọ́ wákà Sokoto sọ̀rọ̀ Sokoto ní Sokoto gáfẹ́ fúyẹ́ nínú àwọn aburú tí Labeeb Lagbaji ń kó sí lórí ọ̀rọ̀ súnà lórí àwọn ọ̀rọ̀ tí Labeeb Lagbaji ń sọ ṣé ò lágbára jù yẹn lọ ni inú tó wá pàtẹ́ mọ́ Sokoto yẹn náà Labeeb Lagbaji ń fọ̀rọ̀ ẹ̀sìn sí ẹ̀yẹ ó tún sọ pé kìí ṣe súnà ànábì tí gbogbo wa náà á tún farabalẹ̀ gbọ́ ń sìn yàtọ̀ sí pé èébú tó ń bú wa o so ti yẹn sìn kásìẹ̀ tó wá sọ pé Labeeb Lagbaji wá ṣe kí ni ó lọ ń ṣe tọ́hánù sáwọn tán jẹ́ kí ni o àwọn tí wọ́n jẹ́ àwọn àfẹ́sìn ka Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala mujaddidu din wa kadhalika sheikhul Islam ibn Taymiyyah rahimahullahu ta'ala Labeeb Lagbaji bẹ́ẹ̀ lóun fẹ́ máa ṣe kí ni o òun fẹ́ máa wá ṣe tọ́hánù sí ibn Taymiyyah tó yẹ bí bàbá àwọn Lagbaji gangan ò tó bẹ́ẹ̀ kí wọ́n sọrú nǹkan yẹn so òun fẹ́ máa pẹ́ǹtì ibn Taymiyyah ní kọ́lọ̀ burúkú káwọn èèyàn lè rí nírì èèyàn jákujáku ó dẹ̀ ti bọ́ta ó ti ka àbùkù bọ́ ń bẹ̀ ó ti tẹ́ bọ̀ lórí ẹ̀ so kí wà ní apology kí lẹ́jọ́ á ṣe ó ti wà náà òun fẹ́ máa tó àṣírí Ibn Taymiyyah at the end of the day copy and paste náà ló gbé jáde tí wọ́n ń kà fún wa gbé tírà jáde já tiẹ̀ rí gbé tírà Ibn Taymiyyah jáde fi ọ̀rọ̀ òun ka copy and paste orí Facebook kalẹ̀ àbí online káyé ọ̀rọ̀ Ibn Taymiyyah já mọ́ rí odògùn kò rí gbé jáde ẹ̀hán ní Ibn Taymiyyah ní téèyàn bá yàgbẹ́ tó bá ti ranjú yàgbẹ́
ká lọ gé orí ẹ̀ dànù. Ó ní pé téèyàn bá sanwó tó bá san tí ẹ tó tún wá wọ́wọ́ rẹ̀ tó tún wá rẹ́bà ń bẹ̀ ẹ lọ gé orí ẹ̀ dànù. Ó sọ pé tẹ́ ẹ bá ti mú mi tẹ́ ẹ bá ti mú kó tó bí kọ́ọ̀pù mẹ́rin ẹ lọ. Ó sàwọn kan oríṣiríṣi kalẹ̀. Ṣé ìyẹn ẹ̀sìn ṣé ọ̀rọ̀ ọmọ nìyẹn? Ṣé ìyẹn ni aburú tó fẹ́ sọ pé Ibnu Taymiyyah gbé wọnú ẹ̀sìn? Wọ́n á ní apààyàn ní Ibnu Taymiyyah oníkọ́ọ̀tù ní Sálàfí 1990 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níyì tó ń túmọ̀ sí pé tó bá wá jẹ́ pé Labeeb Lagbaji bá mọ tí ń ṣe dáadáa kò wá yẹ kó máa wá pè wá nílé Sálàfí 1990 mọ́ lópin ìgbà tó mọ̀ pé nínú àwọn táwa ń tẹ̀lé òun ni Ibnu Taymiyyah rahimahullahu ta'ala tó sì mọ̀ pé nínú àfáà àgbà wa nínú wọn ló wà. So Ibnu Taymiyyah wá rẹ̀ ẹ̀yàn ọmọ ìyá mi nínú Islam ṣé 1990 ló wà ló lo ayé ni? Tí Ibnu Taymiyyah bá ti lè já fún àwa definitely ìzẹ́rò ní Sálàfí 1990 tẹ́ ń sọ yẹn ẹ ti kọ́kọ́ mú òfegè ń bẹ̀ yẹn ná. Ìwọ́n tó báyìí ti lè gbà pàfọ́ àwa pé nínú àwọn tí ó fi ìlànà tá à ń tọ́ ọ lẹ̀ òní Ibnu Taymiyyah ọ̀rọ̀ àgọ́ ni kó wá sọ fún apá wa yẹn Sálàfí 1990 sí 1990 ní Ibnu Taymiyyah exist ni. Ìwọ́n tó bá gbà pé Muhammadu ibn Abdul Wahhab rahimahullahu ta'ala tó bá gbà pé ìlànà rẹ̀ là ń tẹ̀lé sọ fún mi pé Muhammadu ibn Abdul Wahhab ó sọ fún mi pé 1990 òun ló lo láìfù ẹni. So tó fi jẹ́ pé ẹ̀yin ọmọ ìyá wa nù Islam àwọn alábòsí àtàwọn òpùrọ́ ìwọ́n tó bá yẹ pé lóòótọ́ ẹ̀sìn ló múmú lẹ́mìí ẹ tí ẹ ṣe pé wọn náà fẹ́ mọ ṣàbòsí pẹ̀lú wọn o nǹkan yẹn á kílẹ̀ sí ẹ dáadáa pé irọ́ náà kàn pa oníkálukú kan wá wá wí náà ni kò sí kankan tí ń jẹ́ Sálàfí 1990 àwọn kan máa ń tán fẹ́ ṣe mọ́ ni ó kílẹ̀ àbí ayọ̀ torí mọ̀ pé táwọn bá ní káwọn máa sọ̀rọ̀ nípa ká máa sọ̀rọ̀ sí Sàlàfíyà wọ́n mọ̀ pọ̀ bẹ́ẹ̀ máa bá wọn dì í torí ẹ̀ náà ṣe wá hun lọ síbi kan pé òkè ẹjẹ́ àkóso pé Sàlàfíyà tán náà wọ́n ń ṣe yẹn o kìí ṣe títà nábì so 1990 náà dá yẹn lẹ̀ politics ló dá lẹ̀ ìgbà tí ọba Saudi tó gbá ọba Kọ́tọ̀rù létí ìgbà tó ọba Kọ́tọ̀rù náà wá fẹ́ gbá tiẹ̀ padà ọba Dubai wá àwọn akó kọ́pì àpèsí wá ga sórí tébù báyìí fáànù wá ń fẹ́ ló wá ń fẹ́ bọ̀ wọ́n á ń dara wọn láàmú bẹ́ẹ̀ náà láàgùn lọ́tún láàgùn lọ́sì at the end of the day náà irọ́ náà wá pa ẹ̀bẹ́ rí wàhálà báyìí tó bá jẹ́ pé àwọn ẹni yìí làwọn àfáà wa kí lẹ́ ń pè wá Sálàfí 1990 fún so alimuhimu ṣá kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kí kọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa so ẹ̀yọ́ mọ̀ ìyá mi nínú Islam ẹ wá jẹ́ kí a máa bá ọ̀rọ̀ Imam Ajigini lọ tá a bá kú lórí ọ̀rọ̀ wọn a wá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sọ́dọ̀ a ṣẹ̀ṣẹ̀ ṣe kí ni a bọ́ sọ́dọ̀ Labeeb Lagbaji insha Allahu ta'ala. Bismillah. Lagbaji wọ́n ṣe dáadáa sí mi wọ́n pọ́n mi lélẹ̀ tí a mọ̀ pé àwọn wá gbá ìwé èmi dáhùn ìlú tèmi lélẹ̀ àwọn wá so bó ṣe kí mùsùlùmí ṣe síra wọn wọ́n ṣe sí wa àwọn náà ṣe sí wọn. ètò wọn wá mọ̀ mi tó wá jẹ́ significance. ẹ̀wọ̀n ẹ̀yà mi Islam wẹ́ ẹjẹ́ àmọ́ lọ. ìjókòó yẹn tó lágbára ni pé àfáà Sheikh Labeeb Lagbaji wọ́n wá ní àwọn rìgírẹ́tì wákàtí àwọn kọ pé abisokoto sofesofe ọlọ́mọdé ń bírú wọn. ní tí mo fi ń sọ̀rọ̀ yìí ẹ bá ń sọ gbogbo alùsùnà pé mo rìgírẹ́tì statement tí mo sọ pé abisokoto sofesofe ọlọ́mọdé ń bírú wọn. Imam Ajigini ṣẹ́ẹ́rì kò wáyé kó wá jẹ́ yìí náà máa rán ó yẹ kẹ́yìn náà wá sọ pé tó kọ́ mọ yanjú ẹ̀ fúnra wọn yẹn kọ́ ló yẹ kẹ́ wá jíṣẹ́ yẹn fún wa. lópin ìgbà tó jẹ́ pé ńgbà tí Labeeb Lagbaji ń fẹnu já wáyà àwòrán yín sí i so kò yẹ kóun náà rán yín sí wa kẹ́yìn wá jíṣẹ́ yẹn fáwa. ọ̀rọ̀ bí ṣòkòtò sófésófé nìkan kọ́ o a dẹ̀ mọ̀ pé ó ti bẹ Ọlọ́run ọba àwọn masakin àwọn innocent táwọn kankan tá ń bẹ lórí ìjòkó àwọn náà tún tẹ́wọ́ ẹ̀wọ̀n pé kọ́lọ́ mọ̀jà àgọ̀kúlẹ̀ Yorùbá yìí ni ó ní àbí ṣòkòtò sófésófé Ọlọ́run má jọ òun bírú wọn lóòdẹ níjó bí náà àwọn èèyàn bíi tiyín náà lè máa bí sọ wà bọ́ Ànábì sallallahu alaihi wasallam ó ti sọ fún wa náà tẹ́lẹ̀
ó ní kullu mauludin yuladu ala al-fitra ó ní gbogbo ọmọ pátá náà máa ń bí pẹ̀lú àdámọ́ tó dáa tí ó gbé ìròrí dáadáa wá látọ̀run. Gbogbo ọmọ ẹlẹ́bọ tán ń bọgi tán ń bọ̀pẹ̀ yẹn ìpìlẹ̀ tọ́lọ́hun dá wọn Ọlọ́hun dá wọn lẹ́ni tó wáyé wá sí tọ́lọ́hun ni. fa àbáwáhù àwọn òbí wọn tó ti jẹ́ pé àwọn ti ya kùndárù sílé ayé yuhawidanihi aw yunasiranihi aw yumajisani àwọn yẹn náà máa sọ di yẹ̀wúdí àbáwọn náà máa sọ di nàṣọ́rá àbáwọn náà máa sọ di jíù àbáwọn náà máa sọ di eléégún tó ti yé sí. ó clear àbí ó clear? So àwọn òbí náà máa padà ṣe kí ni o ni wọ́n padà sọ di ìdàkudà. So ìdán àwọn irú àwọn ilé ìtàn náà ti ń bẹ lọ́nkọ́lọ́ má jẹ́ káwọn bírú àwọn ahlus sunnah. So Ọlọ́run ó jẹ́ ká ẹ bírú àwọn oníbídí àtẹ́fẹ́. bó lẹ́tẹ̀ ti fẹ́ bí alùsùnà tẹ́lẹ̀ yín tẹ́ ń gbógun ti alùsùnà bó lẹ́tẹ̀ ti fẹ́ bí alùsùnà. èmi ò mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ bí alùsùnà kò yé mi. tọ́lọ́ ọba bá kàn fẹ́ ṣàánú ọmọ yín abẹ́ ọlọ́ọ̀ba kó má gbàdúrà yẹn lẹ́nu yín kọ́lọ́ ń jẹ́ káwọn ọmọ yín kó do ní súnà àdẹ̀bẹ́ lọ́n fẹ́ yín náà kọ́lọ́ kó má wo òsì ara gbogbo yín kó má wo òsì orí yín tẹ̀ ń ṣe kọ́lọ́ kó sádàkùn kó bá ṣàánú yín kó bá ṣamọ̀nà yín. sòtáà kan bá wá dìde tá bá sọ pé kí ni o tá bá sọ pé ọlọ́mọdé àwọn ṣe kí ni ọlọ́mọdé àwọn bírú alùsùnà tó bá tún wá jáde tó bá tún lòun kó àwọn kan jẹ àjọ gbọ́ ṣá ẹjẹ́ a máa gbọ́rọ̀ wà báyìí lọ. ọlọ́ọ̀hìn Sheikh Labeeb Lagbaji wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n rìtíráàtì ọ̀rọ̀ yẹn wọ́n dẹ̀ rán mi pé Sheikh Ajigini ẹ bá ń sọ fún gbogbo àwọn àfáà súnà wípé ọ̀rọ̀ orin tí mo kọ yẹ kò dùn mọ́ mi mo rìgírẹ́tì ẹ̀. ẹ gbọ́ kò dùn mọ́ ńgbà tó fẹnu já wáyà tán kò wá dùn mọ́ mọ́ ó wá rìgírẹ́tì ẹ̀ èyí tí máa ń rí báyẹn lé ayé àfọ́ọ̀dẹ̀ ní Labeeb Lagbaji ṣá ìyẹn sàfà ìyẹn kàn fi gbogbo tó ń ṣe ó kàn fi cash out kiri ti ẹ̀ nínà bí ẹ̀ mọ̀ gbígbà tí èyàn kàn fi trend lásán ní gbogbo tó ń ṣe yìí ó dá mi lójú pé àwọn atájọ́ ní bídíà gan máa mọ̀ àwọn atájọ́ ní bídíà yàtọ̀ sóní súnà àwọn atájọ́ ní bídíà gan máa mọ̀ ó sọ̀sọ́kùsọ lẹ́nu jáde ẹ máa wò ọ̀rọ̀ rẹ̀ bóyá máa contradict ara wọn bó onírú yẹn ti máa sọ fún wa pé òun tú owó ẹ̀kẹ́ máa kẹ́yìn ó rẹ̀yìn sí wa ẹ̀yin náà dẹ̀ wá jíṣẹ́ àbẹ́ẹ̀ rí nǹkan báyìí sìn. ọdún mi wọ́n tó ń fa ọmọ kí wọ́n jẹ́rìí wípé abími ò sọ fún yín pé orin abisokoto sọfẹ́ ọlọ́mọdé bírú wọn o ẹ máa gbọ́ abími ò sọ fún yín pé kò dáa kò yẹ káwọn kọ àwọn ọmọ kéwù ní bẹ́ẹ̀ ni èmi náà wọ́n sọ fáwọn ọmọ kéwù mi wípé ẹ máa gbọ́ kí ni mo sọ fún yín pa orin tí Sheikh Labeeb Lagbaji kọ mo ní tẹ́ bá padà jókòó fúnra wọn ṣòòlù òun náà ní pé ibẹ̀ ni Ọlọ́run ti ní kí Sheikh Labeeb Lagbaji kí wọ́n fi ẹnu ara wọn sọ ní gbangba ayé ó ti lọ lórí ó ti gbó bára gan lórí program wọn wọ́n dìnáǹsì statement yẹn wọ́n dẹ̀ sọ regrettably wípé kò yẹ káwọn sọ bẹ́ẹ̀ tó gbé àwọn náà padà sọ wípé. ó yá ẹ̀yin ọmọ ẹlẹ́bọ ṣe ti gbọ́ ẹ̀yin ọmọ ẹlẹ́bọ tẹ́ ọdún náà ọ̀rọ̀ yóò dùn èmi ná ṣé àgbẹ̀ pàdé yín náà lẹ́ni tá à ń sọ yìí pàdé yín ni ná bọ̀ẹ́jà fìyẹn lẹ̀ ná ẹgbẹ́ o torí kí ló ṣe lóun fẹ́ bírú wa ó láwọn àlàndà lulu ṣẹ̀bọ̀ tí kò ti kọ́kọ́ kọ̀ yẹn sẹ́yìn tẹ́lẹ̀ oníta ló ń dà lúrú o sálàfí 1990 ní bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́ ó láwọn àlàndà lulu torí ẹ̀ ló fi lóun ò fẹ́ bírú wa bẹ́ẹ̀ ni àìbẹ̀ kọ́ ó ṣe tí wọ́n á rìgírẹ́tì kí ló mú ti ń rìgírẹ́tì ẹ̀yin ọmọ ẹlẹ́bọ ṣe ẹni pàfọ́ àyín ẹni pàfọ́ àyín ó nídìí àbí sùúrù sá kọ́lọ̀ sá sànù wa àfọ́ àyín nídìí ká wòye sí dáadáa o ó nídìí ńgbà tó ní àwa là ń dà lúrú ó dẹ̀ sọ pé ò fẹ́ bírú wa lọ́mọ kí ló wá ń rìgírẹ́tì fún ẹ̀wá náà rẹ̀yìn sí wa báwo ẹ̀yin náà dẹ̀ lè wá jíṣẹ́ abẹ́mọ̀ gbọ́ nǹkan báyìí. ìṣúná ò ṣe àwọn bíi méjì mẹ́ta kankan àwọn jọ fa ọ̀rọ̀ pọ̀ ní ìtọ́ ẹ pé
ó nọ́mà. alùsùnà ò sí àwọn méjì mẹ́ta kan náà jọ fa ọ̀rọ̀ pọ̀ bọ̀ wọ́n ń ṣe kí ni o wọ́n sọ̀rọ̀ sí ẹ̀sìn wọ́n ń kọ̀ndẹ́mù ẹ̀sìn alùsùnà ò sẹ̀ wọ́n bọ̀ wọ́n ń kọ̀ndẹ́mù súnà nẹ́bí torí pé àwọn méjì mẹ́ta tán náà sí àwọn yìí sáwọn yẹn ń bú wọn ni ṣé wọ́n ń ṣépè fún wọn ni àbí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yìn wẹ̀ wọ́n ń sọ kátàkátà wọ́n subhanallah kọ́nà sànù wáṣà ẹ sáà mọ̀ gbọ́. ó rí bẹ́ẹ̀ bá jọ sùn tìrẹ èèyàn máa jarun pálù èèyàn náà ni. ọmọ àyà kan náà nínú ilé kan náà tí a jọ bí ẹnu kan náà Táyé Kẹ́hìndé tí a jọ bí ẹnu ilé kan náà wọ́n lè jà. mo wá ń fi àsìkò yìí mo wá fi àpíl sí gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ jẹ́ alùsùnà àti gbogbo ẹ̀yin àfáà wa tẹ́yìn náà ò tí ì jẹ́ alùsùnà gẹ́gẹ́ ní rírí bọ́tínú tí náà máa dùn láti pé gbogbo alẹ́ alùsùnà ṣẹ́gun àdúgbò Lágbàjì náà sọ lónìí pé gbogbo alùsùnà kò sí àpò ìrire kankan tọ́gbọ̀n ti ń sọ nìyẹn. ó yọ lára rẹ̀. ṣùgbọ́n ọ̀rọ̀ súnà yìí Ọlọ́run ní káwa kan kájá alùsùnà ní rírí. téèyàn wá já alùsùnà ní rírí nìkan kò tí ì tó. alùsùnà nípa pé ó ní irùngbọ̀n alùsùnà nípa pé ṣòkòtò rẹ̀ wọlẹ̀ alùsùnà nípa pé ẹlẹ́yà níyàwó rẹ̀ kò tí ì tó kò tí ì pé o àfi kéèyàn jẹ́ alùsùnà ìmúra tó yẹ pé tó bá pọ̀ yọ báyìí á di pé alùsùnà ní rírí fìsíìkì ẹ̀ yóò pọ̀ tí alùsùnà ó kọ́ jẹ́ pé ọ̀rọ̀ ẹnu rẹ̀ sísọ yóò jẹ́ ọ̀rọ̀ alùsùnà ìpèpè rẹ̀ yóò jẹ́ ìpèpè alùsùnà reaction rẹ̀ sí ní tó bá wá yóò jẹ́ reaction alùsùnà ọlọ́run. ayọ̀ bó ṣe rí náà nìyẹn kódà nínú ìjọsìn bákan náà yóò tún jẹ́ alùsùnà nu inú kéèyàn sọ́ra kó ń bi wíkúwí kó máa mọ̀ pé nǹkan yìí ó lè fi dáná wájú Ọlọ́run Ọba kó dẹ̀ máa fẹnu mọ́ já wáyà káàkiri so èyàn ó jẹ́ alùsùnà dẹ́ níbi máa sin Ọlọ́run Ọba rẹ̀ déédéé yóò ṣe kí ni o yóò jẹ́ alùsùnà níbi máa sin Ọlọ́run Ọba yóò jẹ́ alùsùnà ń bẹ̀ débi pé kò ní máa sin Ọlọ́run Ọba pẹ̀lú ìfẹ́ ẹnu pẹ̀lú àwọn bàbá sọ pé yóò máa sin Ọlọ́run Ọba nípa pé bó l'Ọlọ́run Ọba ṣe ní kóun sin òun bó la Nabi sallallahu alayhi wa sallam bó ló ṣe mú wá gbé ká fi sin Ọlọ́run Ọba wa so eléyìí òun ni tí a pè òun ni àwọn alùsùnà nìyẹn ó ti clear bí ayọ̀ Jamil Imam Ajigini ti wá appeal sáwà mùsùlùmí báyìí sìn nípa pé wọ́n fẹ́ wá ṣe kí ni o aláàrẹ ustad so wọ́n fẹ́ appeal fún Labeeb Lagbaji so ẹ mọ̀ ìyá mi nínú Islam mo wá fẹ́ jẹ́kẹ́ àkànlò ká ṣe flashback ara wa padà sọ̀rọ̀ Labeeb Lagbaji níbi tí kéèyàn lọ sẹ́yìn púpọ̀ o ní abáníká máa lọ sẹ́yìn púpọ̀ sí a máa wò pé àpíìlì wo lélẹ́yìn àpíìlì tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam ẹ rí i pé Labeeb Lagbaji kan ló wà lórí ìjòkó ńjọ́ kan níbi prógráàmù tí Malam Yusuf ń ṣe ó dàbí pé bẹ́ẹ̀ náà ni orí ìjòkó yìí ńjọ́ yẹn ni Labeeb Lagbaji ti ń fẹnu ara ẹ̀ kọ̀ǹfàmù pé àwọn nǹkan báyìí tó ń sọ o òun náà máa pé ò ṣe kí ni òun náà máa pé ò rí bẹ́ẹ̀ òun kàn ń sọ lásán ni. kì í wá ṣe ọ̀kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta òun náà máa pé tó ń ṣe yẹn o kò rí bẹ́ẹ̀ o. lórí ìjòkó mẹ́jọ yẹn náà ni Labeeb Lagbaji ti ń fi ẹ̀sìn ló ti fi súnà ànábì ṣe ẹ̀yẹ kí bẹ́yìn náà ṣe ń gé sókòtò yẹn èmi náà láì kíkí ń gé bẹ́ẹ̀ pé kódà ọ̀làwọn tẹ́lọ̀ mi náà máa sọ́nà báyìí kí ló ń ṣe yẹn ó ń fi súnà ànábì ṣe ẹ̀yẹ ẹ̀rí wàhálà inna lillahi wa inna ilayhi raji'un àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó yá Labeeb Lagbaji yìí ló wá jáde ó ní ta ní bàálù jẹ́ o sálàfí 1990 ní tẹ́ bá ṣe kinní kan tẹ́ bá ti rí wọn ẹ tì wọ́n lùgbó tẹ́ bá ti rí wọn ẹ dáná sun wọn ẹ mọ̀ wò ó wọ́n dẹ̀ ní ó dẹ̀ ní Ibn Taymiyyah tá à ń tẹ̀lé tó jẹ́ ìkànnù àwọn àfa wa àtẹ̀lé Ànábì là ń tẹ̀lé bọ̀ ìkànnù àwọn àfa wa àfa ẹ̀sìn ó wá ní Ibn Taymiyyah yẹn o pé òun ni apààyàn mọ̀lẹ́bí Boko Haram ni wá kóòtù ni wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo ọ̀rọ̀ tó sọ kalẹ̀ ó clear bí ọ̀rọ̀ tí ò pamọ́ àwa náà rí kó sọ̀rọ̀ yẹn ó wá sọ pé òun ló dẹ̀ sọ pé tẹ́ bá ti rí wọn ẹ dáná sun wọn tẹ́ bá ti rí wọn ẹ tì wọ́n lùgbó
ok ẹ wá jẹ́ ká fi yẹn lẹ̀ lẹ́yìn wá gbà yẹn olówó inú ẹ̀ náà ó dà ìpinnu rẹ̀ náà ní ta ló ń dà lúrú o Sàláfì 1990 ní ta ló ń bàlú jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìyí tó ń gbèrò tó lẹ́ni tó ń bá àwọn Sàlàfíyà wí bẹ́ẹ̀ ni àyẹ́bẹ̀ kọ́ ó wá nítorí pé wà àtẹ̀yàn ká àtẹ̀yàn méjì ń jẹ́ according to tí Imam Ajigini sọ ẹ̀ sí evidence lélẹ̀ tó fi ń sọ̀sọ́kúsọ sáwọn àwọn èèyàn tó dúró déédéé ó wá nítorí pé wọ́n mú àṣìṣe àwọn bàbá kan wá ṣé náà bàbá yẹn ṣe tí wọn náà dẹ̀ gbé tíra dání tó ní tíra yìí tó wà lọ́wọ́ ẹ̀ yìí o wọn náà gbà pa àṣìṣe wà ń bẹ o as a good Muslim good scholar tí a bá jẹ́ pé èèyàn tó jẹ́ àáfàá tó gbádùn tó mọ tó ń ṣe dáadáa kí ni tó yẹ kéèyàn ṣe bóyá kí wọn náà ṣàtúnṣe kó ṣàtúnṣe àwọn aburú tó wà ń bẹ kò sí tó burú kí wọn náà pa àwọn oníṣúfì yẹn ṣàkíyèsí náà pé nínú tíra àtijọ́ nínú tíra táwọn ènìyàn sọ yìí o lóòótọ́ èmi náà rí nǹkan báyìí ń bẹ ẹjẹ́ àwòye sí i òwò wa ló ń gbarata fún ẹni tí wọ́n ń sọ pé ń tán sọ sínú tíra o ó kù díẹ̀ káàtó ó wá ló ń gbarata ó wá ń sọ̀sọ́kúsọ sí àwọn tí nǹkan ò tiẹ̀ kàn rárá Ibn Taymiyyah rahimahullahu ta'ala wa Muhammad ibn Abdul Wahhab rahimahullahu ta'ala wa hakadha wọ́n sọ òun fẹ́ ṣe tọ́ánù sí Ibn Baz Usaimin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wá wá sí Imam Ajigini ó ràn yín sí àwa nítorí ọ̀rọ̀ ṣòkòtò gbogbo ọ̀rọ̀ àwọn àfẹ́sìn tó fẹnu sátà yẹn tó ràn yín sí wa lórí yẹn kóòtù ní Sàláfì 1990 yẹn tó ràn yín sí wa lórí yẹn àwọn Sàláfì 1990 máa ń pààyàn tó ràn yín sí wa lórí yẹn ó retract gbogbo yẹn ó wọ́n bọ̀rọ̀ ṣòkòtò ó fi ń ṣàwàdà ń bẹ̀ ṣé báyìí máa ń bí bẹ́yàn ṣe máa ń ṣe tán bá nìyẹn ẹ̀ á ló ràn yín sí wa ẹ̀yin náà á ń jíṣẹ́ ẹ lọ dá ẹ tètè lọ pé ẹ gbọ́ mẹ́sẹ̀jì ni máa pàṣẹ ń bíbá ẹ àwa náà máa rán yín sí i padà kẹ ló bá a sọ fún un kọ́lọ̀ kó sànù wa náà gẹ́gẹ́ bá a ṣe wá gbọ́ yẹn tán mo wá fẹ́ jẹ́ ká ṣe flashback lórí ọ̀rọ̀ Labeeb Lagbaji ká kọ́kọ́ gbọ́ bí tó ti gbé ó ti ń bọ̀ náà tẹ́lẹ̀ ò bọ̀ ẹ jẹ́ ká kàn gbọ́ bí mẹ́ta ẹ jẹ́ àgbọ̀ yìí. ẹ gbọ́ dáadáa o ńgbà tó kọrin yẹn tó kọ́ ńgbà yẹn ó ní tẹ́ ẹ bá rí wọn ṣòkòtò wọn ó ṣe kinní kan irùngbọ̀n wọn máa kórùngbọ̀n sẹ́nu wọn á ṣe ṣòkòtò sófésófé bóyá bó ṣe lò ń gbà yẹn náà nìyẹn. àwọn èèyàn kan ó dàgbọ́ àwọn èèyàn kan wá ń sọ̀rọ̀ lórí bó ṣe ń ṣe yẹn gbà yẹn pé súnà tó ń sọ yìí súnà ànábì ni irùngbọ̀n tó ń sọ̀rọ̀ ń parẹ́ súnà ànábì ni ó dàgbé ńgbà tó rí pé àkíyèsí yẹn ń pọ̀ Labeeb Lagbaji ní láti ṣe kí ni o láti fẹ́ wá retract ọ̀rọ̀ tó ń sọ yẹn ó fẹ́ wá kún láró ó fẹ́ wá kún lọ́dà ó fẹ́ wá ṣàtúnṣe rẹ̀ fún wa ó fẹ́ wá pèrọ́ lóòótọ́ fún wa ó wá ní òun ò búrú nǹkan ṣẹ̀rí wa láǹsì Imam Ajigini àwa ló ràn yín sí wa èyí náà dẹ̀ ń jíṣẹ́ ní èèyàn tó jẹ́ pé òun náà mọ̀ pé tó ń ṣe yìí ò dáa ṣé èèyàn máa ń bínú àbídijú lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni ayọ̀ bá níta bá ń sunkún àmọ́ rí náà nìyà ṣé tí ìwọ àtìyàn kan bá ń jà ó ṣe kó máa bú ẹnìyẹn kẹ́nìyẹn kó mọ̀ pé òun bú òun tó náà bá fẹ́ bú ẹ padà kẹ́yìn méjèèjì mọ̀ pé ẹjọ́ ń ṣe kí ni o ẹjọ́ ń bára yín jà kẹ́ mọ́ lẹ́mọ́rọ́ ẹ̀sìn. ó wá sọ̀rọ̀ ń gbà yẹn bóyá sọ̀rọ̀ ń gba ṣòkòtò irùngbọ̀n náà nìyẹn ó padà wá fẹ́ wá ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn gbà yẹn ó wá lóun ò bú ṣòkòtò òun ò dẹ̀ búrùngbọ̀n ìyẹn lẹ́yìn ta láàkọ́kọ́ tó kọ́kọ́ ṣe so inú bí ń gbà yẹn ni àbí tó kọ́kọ́ sọ ogun tó sọ yẹn ó wá débí báyìí ó wá ṣàtúnṣe rẹ̀ eléyìí tó sọ fún Imam Ajigini yìí Labeeb Lagbaji máa tún sọ míì ó tún máa sọ míì àpíìlì wo ló wá iṣẹ́ wo ló wá rẹ yín sí wa tẹ́yìn náà wá ń jẹ́ Labeeb tún máa sọ míì ẹ bá ń tọ́jú ẹ̀ pamọ́ ó máa tún sọ míì tó bá tún sọ míì tán yóò tún wá yóò tún fẹ́ máa tún yóò tún máa fún ẹ fi túnjọ́ tó bá tún jòkó pẹ̀lú ẹ̀ka tó bá rí pé ó dà ìpele alùsùnà ni yóò tún sọ nǹkan míì ó tún máa fẹ́ fi retract ìsọkúsọ míì tó tún sọ yẹn ṣe tá ń gbé ń táwọ́ bá nìyẹn ìyẹn náà ń gbé ń táwọ́ bá ẹ máa gbọ́ dáadáa ó lóun ò búrú gbọ́n ò bú ṣòkòtò pé
tá a bá rí orin tó ń kọ yẹn dáadáa ẹ máa gbọ́n tó fẹ́ sọ. orin tí mo kọ yẹn. wọ́n fẹ́ náà bá kọ yẹn. ẹni tó bá bàlágà ni ó dá ọ̀rọ̀ yẹn mọ̀. ẹ gbọ́ ìsọkúsọ bàlágà kọ́ mọ́ntìkì ni. irúgbà àti ṣòkòtò ni mo bú. kì í ṣe irúgbà ṣòkòtò làwọn bá bú. mo ti sọ kí ní kásílẹ̀ òun ni kéèkì jùmọ̀lá. òun ni kéèkì jùmọ̀lá. mo ní ìgbéraga lẹ́fì mọ̀ wọ́n. ìgbéraga lẹ́fì mọ̀ wọ́n. ìwọ́kàdé wọn. kì í ṣe pé irúgbà bí ìgbélókòtò lẹ́fì kí ni o. lẹ́fì dáwọ̀ mọ̀. ẹ gbọ́ ọ̀rọ̀ náà dáradára ọ̀rọ̀ jákujáku ọ̀rọ̀ yamayama kìnnìkan ni gẹ́rù jùmọ̀lá ìsọkúsọ irúgbọ̀n ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ gangan ni pé ìgbéraga lẹ́ fi dá wọn mọ̀ ìgbéraga náà fi dá wọn mọ̀ ó ní ṣòkòtò wọn á kó ṣòkòtò wọn máa tẹ́ bá ti rí wọn wọn kó so wọn máa kórùngbọ̀n ánu wọn á ṣe ṣòkòtò sófésófé bóyá bóyá èlò gan náà ń gbà yẹn náà nìyẹn ṣébí tó sọ nìyẹn Labeeb Lagbaji wá ní ẹni tó ń gbà lérò ń bẹ̀ gangan ni pé tẹ́ bá ti rí wọn ìgbéraga lẹ́ fi mọ̀ wọn ó ti kọ́kọ́ kọ orin ti ṣòkòtò ọ̀rẹ́dì kó tó wá sọ pé ìgbéraga lẹ́ fi mọ̀ wọn tẹ́ bá pàdé wọn. so Labeeb Lagbaji ní èyí tó ń túmọ̀ sí pé nínú ọ́díò eléyìí tó ṣe yìí àbí nínú prógrámù eléyìí tó ṣe yìí ó ṣe kí ni o òun náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kéèyàn máa ṣe tọ́ánù sí irùngbọ̀n fífilẹ̀ òun náà mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ìyẹn ni pé kéèyàn máa sọ̀sọ́kúsọ kó máa sọ ọ̀rọ̀ tí ò dáa nípa irùngbọ̀n òun náà mọ̀ pẹ́sẹ̀ ni kéèyàn máa sọ̀sọ́kúsọ nípa kí ṣòkòtò yẹn má wọn wọlé kí ṣòkòtò yẹn wà níbi tá ànábì ní kó wà òun náà mọ̀ pẹ́sẹ̀ ni òun náà mọ̀ pé ọ̀ràn ni Labeeb Lagbaji wá jáde ó wá ní in tóun try láti sọ ń bẹ̀ ni pé ìgbéraga gangan lòun fi qualify wa kìí ṣe ọ̀rọ̀ ṣòkòtò àbírùngbọ̀n yẹn náà máa fi mọ̀ wá ẹ̀rí nǹkan báyìí dákun ọmọ ìyá mi ní Islam tó bá pàdé alùsùnà tó bá pàdé èèyàn tó kàn ń rìn lọ́sìn tí wàá fi máa rògbà alùsùnà ní búrọ́dà yìí kí ni wàá fi rò ó sí pò tẹ̀ ọkọ rí àpẹ́ránsì rẹ̀ náà orí pé irùngbọ̀n wà lẹ́nu ẹ̀ ó dẹ̀ ṣe kí ni ṣòkòtò rẹ̀ ò dẹ̀ máa wọlé wàá ti máa wò gbá ẹni ìyá alùsùnà ni tó bá tẹ̀ padà á mú F9 bọ̀ pò tẹ̀ ọkọ rí súrà yẹn wàá mọ̀ pé alùsùnà ni wàá rò ó pé alùsùnà ni ó lè mú F9 o torí pé alùsùnà nìkan náà kọ́ ní gé ṣòkòtò mọ́ báyìí sìn torí ẹ̀ ló fi jẹ́ pé oníkálukú wa náà tún wọ̀rọ̀ dẹ́júlẹ̀ dáadáa tí wàá kàn pàdé yẹn kan tí wàá ti rò pé o ti rí brọ́dà tó wo Allahu Ustad so alimuhim ẹgbọ́n tí Labeeb Lagbaji ń sọ ń bí ó fẹ́ dírẹ́sì ọ̀rọ̀ yẹn ní bíbáyìí fún wa ṣé ẹ̀rọ pé kọ́ ló ń ṣàánú yẹn ni téèyàn ò bá ti straight tí ò síbì kan pàtó tẹ́ lé wáyàn sí bí ọ̀rọ̀ wọn ṣe máa ń rí nìyẹn gbẹ́sà máa gbọ́n so. irúgbọ̀n àti gbẹ́sàkòtò yẹn àjọlẹ̀ṣẹ́ ni. àjọlẹ̀ṣẹ́ yẹn ni. ẹ máa gbọ́. ǹjẹ́ ìsọ́jọ́ ni tó ń fẹ́ràn ọ̀tàn tí màá gílé kò tètè nínú ìpínlẹ̀ ní tìmùsáàkì. Ànábì ṣe. ìyẹn kọ́ ni mò ń bú o. ìyẹn kọ́ là ń bú o. ẹ ń gbọ́. ìgbéraga ibẹ̀ yẹn ni mò ń sọ ẹ bracket ẹ̀dùkẹ́ underline rẹ̀ ibẹ̀ yẹn ni mò ń sọ. ìgbéraga ibẹ̀ yẹn náà bá ń sọ òun kàdíkẹ́rì jùmílà. ẹgbẹ́ báyìí ọmọ ìyá mi ní Islam Labeeb Lagbaji wá lóun fi irùngbọ̀n ṣe ẹ̀yẹ́ o owó rẹ̀ fi ṣòkòtò ṣe ẹ̀yẹ́ Ànábì ṣe pé bọ̀ tí ibi tóun bírákẹ́tì tóun fẹ́ ká bírákẹ́tì tóun sọ ń bẹ̀ gangan òun náà ní kíni o òun náà ní pé ìgbéraga lòun sọ ń bẹ̀ òun náà ń ṣègbéraga sí sábà làwọn ń ṣègbéraga àbí gbogbo orú yín báyìí náà lẹ́ ń ṣègbéraga síra yín láì sáwa àwa làwọn ń ṣègbéraga ìgbéraga kíni tẹ̀bá ń dá sọ́rọ̀ ẹ̀sìn tẹ́ ẹ̀ bá mọ̀ àwọn sàmálẹ̀ mọ̀ náà kọ́ ni ìgbéraga kí ni o ok ẹ̀yọ́ mọ̀yá mi ní Islam a ti gbọ́ eléyìí àbí eléyìí ti clear òya ẹ jẹ́ ká wá gbọ́ eléyìí. Ọlọ́run má jẹ́ ń bí irú wọn lọ́hùn. àbí ṣòkòtò sófésófé kọ́lọ́run má jẹ́ bí irú wọn. ẹ̀yọ́ mọ̀yá mi ní Islam ọ̀rọ̀ yìí ó yẹ kó jù báyìí lọ màá try ká gbọ́ dáadáa inshallah ta'ala kí programu tó parí á gbọ́ dáadáa tó rọrọ̀ yẹn fúlù ju bí ẹnu eléyìí lọ bọ́n tí mo kàn fẹ́ jíkẹ́ kọ́kọ́ gbọ́ nìyẹn ná pé àbí ṣòkòtò sófésófé Ọlọ́run má jẹ́ bírú wọn Ọlọ́run má jẹ́ ṣe kí ni o ó ní kọ́ Ọlọ́run má jẹ́ òun bírú wọn sọ aláàkọ́ nìyẹn
nínú tí Labeeb Lagbaji sọ. Ẹ máa gbọ́. Ẹ gbọ́. Ṣẹ́rí àwọn innocent tí nǹkan kan ò yé rárá àwọn náà tún ṣe kíni àwọn náà tún bá a kọrin àwọn náà tún tẹ́wọ́ sókè wọ́n ń bẹ lọ́hùn kọ́lọ́ mọ́jà àwọn bírú wa. Ẹ hàn pé ẹ ti sọ́ọ̀tì nìyẹn tẹ̀ bá bí alùsùnà nínú ọmọ yín tí yín bá yín nìyẹn ṣé ó sì tẹ́jọ́ ṣe kiri yẹn náà ló pè yín tẹ́ fẹ́ bá dọ́dọ̀ Ọlọ́run Ọba. Èèyàn á kọrin burúkú ẹ̀yin náà ń bá gbé ẹ̀yin náà tún máa ń tẹ́wọ́ sọ́lọ́hún tọ́lọ́ bá fẹ́ fìyà jẹ yín kó wá ṣe kíni kó wá gbàdúrà yẹn lọ́wọ́ yín kó wá fún yín náà ọmọ tó jẹ́ pé ọmọ fa fìrákù káàkiri ìta ọmọ tó máa dá wàhálà alẹ́ káàkiri ìgboro ìyẹn ló máa padà pé yín ẹ̀yin ọlọ́kọ́lọ́ ń jẹ́ ẹgbọ́n àwọn oníṣúfì náà wà ń bẹ̀ àwọn tí nǹkan òye rárá wà ń bẹ̀ subhanallah ìsọkúsọ tó ń sọ yẹn sì àwọn máa rí bí ìgbà tó jẹ́ pé nǹkan rẹ̀ kan ní sọ ni kọ́lọ́mọ́jọ bí alùsùnà kọ́lọ́mọ́jọ bí sàlàfíà bọ̀ wẹ́ ọlọ́run ṣàánú wa ṣá tí nǹkan ò bá ti yéèyàn àdánwò tí yẹn máa ń kó sí náà nìyẹn ó yá ẹ jẹ́ ká tún wá gbọ́ ìmí. ẹ gbọ́ ilé ẹ gbọ́ o Labeeb Lagbaji wá ń sọ ń bí ó wá ní ìbínú ló mú òun tóun fi ń sọ owó tóun sọ yẹn ẹdún o eléyìí tí Labeeb Lagbaji ní ìbínú ló mú òun sọ ń sìn òun náà ni abisokoto sófésófé ẹ̀yin wọ̀nyá mi ní Islam gbogbo ọ̀rọ̀ tó wá ń sọ nípa sàlàfíà yẹn ń kọ́ ẹ̀yin lẹ́ ń dàlúrú ẹ̀yin lẹ́ ń bàlú jẹ́ sàlàfíà kóòtù ni wọ́n apààyàn ni wọ́n gẹ́gẹ́ bí ọ̀gá wọn náà ṣe rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn qualification burúkú tó fi ṣe kíni o tó fi ń qualify sàlàfíà ṣé ọ̀rọ̀ ṣòkòtò sófésófé tó sọ yìí sìn òun ló fi retract gbogbo ohun tó ti sọ nípa sàlàfíà yẹn ta ló ń dà lúrú o sàlàfí 1990 ni ọ̀rọ̀ ṣòkòtò yìí sìn ó ti fi retract gbogbo yẹn náà Imam Ajigini á ló rán yín sí wa ọlọ́sàánú wa o abẹ́rẹ́ rí nǹkan báyìí sí ni ẹ̀yin ọmọ ya nù Islam ẹ tún wá farabalẹ̀ dáadáa ẹ tún máa wẹ̀ ẹ́ torí pé arrogance tún bẹ nínú kíni o nínú retraction yẹn náà ẹ máa gbọ́ ẹ gbọ́ o ẹ̀yin alùsùn ẹ̀yin tẹ́ ẹ jẹ́yàn dáadáa ní sọ o àwọn àwo lè yan dáadáa àwo lè yan bú nù wọn ṣùgbọ́n tá bá ti sọ pé tó ń ṣe yẹn ò dáa èèyàn bú làwọn yẹn àbí wọ́n tó náà gbé jáde sáàjà dákẹ́dá bá tún ní káwọn náà sọ̀rọ̀ sí ó tún lè fà á náà sínú àti ọmọ bú sọ àwọn ẹ̀yẹ lè yán ré àbí Labeeb Lagbaji ok Imam Ajigini ṣé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe táwọ́bà ni ó ní Labeeb Lagbaji ń ṣe ìbéèrè ni o kò yé èmi ni o ṣé èèyàn ti rí i pé mo ti sọ tí ò dáa nípa ọ̀rọ̀ ẹ̀sìn ṣé bí a ṣe máa ń ṣe táwọ́bàrè ìbéèrè tèmi sí yín Imam Ajigini ṣé tí Labeeb Lagbaji ṣe yẹn ó kàn ń tó àwa mùsùlùmí ó ní pé bó ṣe tender apology yìí pé tó àwọn nǹkan báyìí tí mo sọ o àṣìsọ ni ó ti yé wa báyìí sí àbí pé kí ní ká bí ṣòkòtò sófésófé ọlọ́mọdé òun bírú wọn bọ́ ṣòkòtò sófésófé tó ń sọ yẹn sìn torí ẹ̀ ló jẹ́ pé mo ní bùkátà sí kẹ́ gbọ́ dáadáa inshallah ta'ala torí ó láwọn pọ́ìntì kan tí mo fẹ́ ká wò ń bẹ̀ nínú ibi tí Labeeb Lagbaji ti kọrin yẹn gangan ń bọ̀. Jamil eléyìí ń bọ̀ ẹ jẹ́ kí n jù sí wa ká gbọ́ ẹ̀yin ọmọ ìyá mi ní Islam ó ṣe kókó gan abọ̀rọ̀ gbọ́ torí mi láì kíkẹ́ yẹn ká máa fọpọlọ wa ṣeré àwọn èso ọmọ kókó mọ́ náà débi pé yẹn kó tún máa mú wa ṣeré yóò wá sọ wá di bọ́ọ̀lì àtẹ̀pà bẹ́ẹ̀ rí nǹkan báyìí àwọn náà máa lanú lẹ̀ àwọn wá gbọ́ ni Labeeb Lagbaji máa sọ wá di kókó àbẹ́ẹ̀ rí nǹkan báyìí
ẹgbẹ́ tó sọ ń sí o ẹja máa gbélé lọ ṣá ẹja máa gbélé lọ ká má delay time ó yá. ẹ máa gbọ́ Imam Ajigini àwọn ilẹ̀ ń wò lọ́kàkà yẹn ó dàbí pé mi ò tiẹ̀ gbọ́ tán sọ tẹ́lẹ̀ gẹ̀bọ̀ ó dàbí pé tí mò ń gbọ́ tán sọ ọ́n sì ni pé káwọn á dá wákà àtàwọn náà fún àwọn padà inna lillahi wa inna ilayhi raji'un so ókè á fún wọn ní wákàtí wọn náà padà ẹ máa gbọ́ ohun tó sọ ẹ gbọ́. sẹ́ẹ̀rì èyí sì máa ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn di àwàdà kí wọ́n á sọ ọ̀rọ̀ ẹ̀sìn di yamayama Imam Ajigini wá ń béèrè lọ́wọ́ rẹ̀ pé kó wá fún àwọn náà ní wákàtí àwọn padà òun ó tó àṣọkẹ́ yá máa pé o máa lọ gẹ̀ẹ́sì òkùtù sófésófé pẹ̀lẹ́ wàhálà ayé ogbó yìí kọ́nà ẹ̀ bá gé ẹ̀ bá mọ́ gé wàhálà ayé yín nìyẹn pàtí èpè mi fẹ́ lọ rojú ẹ̀ tó bá dijọ́ gbèǹdé àlìkìyàmọ̀ ṣùgbọ́n àwa ń sọ òdodo fún yín ni àwa ń pè ń sákèésí káyé yín mọ̀ bàbà jẹ́ ni tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ mọ fi súnà ànábì ṣe ẹ̀yẹ lọ báyẹn náà wàhálà ayé yín nìyẹn wà á ní ma ó tún wá sọ dorin á tún sọ di fàájì àbẹ́ẹ̀ rí nǹkan báyìí bẹ́ẹ̀ ṣe máa ń túbá náà nù máa pé lọ gẹ̀ẹ́sì òkòtò sófésófé ẹ̀rí wàhálà báyìí Jemil ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam ṣé bẹ́ẹ̀ ṣe máa ń túbá nù níbi tó mọ̀ pé o ṣe tí wọ́n náà mọ̀ pé kíráìmù ńláńlá ni níwájú Ọlọ́run sáwa ni Labeeb Lagbaji ṣẹ̀ ní àbọ́lọ̀ àwa kọ́ ló ṣẹ̀ ntọ́ka jí àwa ni pé kó sọ síta káwọn èèyàn mọ̀ pé àìmọ̀kan ló fi sọ ogbon tó sọ yẹn kéèsì tọ̀dọ̀ tiwa ti close nìyẹn so àwọn èèyàn ò lè mọ̀ pé àwáwí ni gbogbo tó sọ sẹ́yìn yẹn òun náà ti fẹnu ara rẹ̀ ó ti fi kó jẹ padà pé tó ń sọ o kò rí bẹ́ẹ̀ o bọ̀ ọ̀rọ̀ ṣòkòtò ní kákọ́ ni Labeeb Lagbaji sọ ó ní àpààyàn ní Ibn Taymiyyah Labeeb Lagbaji ní láti mẹ́rin wà níbi tí Ibn Taymiyyah ti pààyàn ó léyàn jákujàku ní Muhammadu ibn Abdul Wahab Labeeb Lagbaji ní láti wá ṣàlàyé ara ẹ̀ ọ̀rọ̀ tó dá kalẹ̀ nínú ọ̀rẹ́ tó ti fi fẹnu jáwáyà yẹn kìí sọ̀rọ̀ ṣòkòtò sófésófé nìkan ó ní ta ní dàlúrú Sálàfí 1990 ní ìlú kí ni a fi ń dàlúrú ó ní láti wá sọ ta ní bàlújẹ́ Sálàfí 1990 ní ńbo la ti ń bàlújẹ́ ó ní láti wá sọ pọ̀pọ̀ kan á sọ fún wa pé ẹ lọ gẹ̀ẹ́sì òkòtò sófésófé pẹ̀lẹ́ àwa ló wá ń sọ yẹn fún ẹ mọ̀ gbọ́ dáadáa ṣáàlà ìyẹn náà ti àrá ìbò. ẹgbọ́ o ẹgbọ́n tí Labeeb Lagbaji sọ bí o ó ní ànábì wọn ló pa wá láṣẹ ànábì yín ló pa yín láṣẹ subhanallah àfọ̀àní Labeeb yín ṣá àwọn ilé kan fún ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n kàn fi ṣàwẹ́wà ni ẹ̀ẹ́dẹ̀ páyà ọlọ́run ọba ẹ̀rọnú ọjọ́ tẹ́ lọ bá ọlọ́run ọba pàdé lẹ́sẹ̀ ògbèjì àsán bàbá wa ẹ̀ẹ́rántí ọjọ́ tẹ́ lọ bá ọlọ́run ọba pàdé ẹ wá sọ ọ̀rọ̀ ẹ̀sìn ẹ sọ di fàájì ẹ sọ di tẹ́ ẹ̀kan fi ṣe ẹ̀kan sọ tó bá wù yín sínú ẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ pé òkú sí ní tá fẹ́ ṣe kò sí ní tá máa ṣe tòótọ́ bọ̀ tó ní kálukú yín bá padà lọ pàdé ọlọ́run ọba ẹ understand ní tá à ń sọ yìí ẹ máa understand ẹ̀ dáadáa bí gbogbo yín náà sàpèrè ayín láfọ àbí ẹ̀yin náà dẹ̀ lọ lé kéwẹ́ lẹ́ẹ̀ké bó ti máa àbí síwálẹ̀ continue báyìí náà àbí ọlọ́run ọba kó tètè bá wa là yín lójú kó jẹ́ ẹ̀mọ́ tẹ́ wáyé yín wá ṣe torí gbogbo tọ́pọ̀lọpọ̀ yín ṣe ẹ̀mọ́ tẹ́ wáyé yín wá ṣe wá rárá o torí pé ẹlòmíì gan mọ̀ pábò sí lòun ṣe ẹlòmíì máa mọ̀ pé rọ́ lòun pa fáwọn mùsùlùmí bọ̀ ńgbà tó ti mọ̀ pé wọn ò kú mọ̀ kankan nípa tó ń sọ yẹn subhanallah yóò dẹ̀ mọ̀ sọ̀sọ́kúsọ yóò mọ̀ sọ trash lẹ́nu subhanallah ẹgbọ́n tí Labeeb Lagbaji wá sọ́ọ̀sì ó ní ànábì ló pa àwọn láṣẹ bọ̀ ẹ padà wá gbọ́ yìí tó ti sọ sẹ́yìn tẹ́lẹ̀ bẹ́yàn ṣe máa ń retract ọ̀rọ̀ tó bá sọ tí ò dànù àbẹ́ rí nǹkan báyìí ṣe bẹ́yàn ṣe máa ń ṣe táwọ́bà nù Imam Ajigini ṣe báyìí máa ń ṣe táwọ́bà nìyẹn ó yẹ sáà máa gbọ́n sùn. ẹgbẹ́ o ànábì ló pa àwa láṣẹ ọlọ́lọ́ oníjó ń bírun wọn o ànábì ló pa yín láṣẹ pé kẹ́gẹ́ ṣòkòtò yín kí ṣòkòtò yín máa wọlé subhanallah
Labeeb Lagbaji dẹ̀ kọ́ lálákọ̀ọ́kọ́ pé kọ́lọ́ ọmọjọ́ ń bírú àwọn tí wọ́n ń ṣe súnà nẹ́bì abẹ́ rí wàhálà báyìí. Labeeb Lagbaji kò mọ ẹnu tó kò mọ tó ń fẹnu kò mọ kíráìmù tó ń fẹnu kọ̀mìtì níwájú Ọlọ́run bá. ẹ bá Labeeb Lagbaji ẹ bá sọ tọrọ àwọn òní ọmọ bẹ́ẹ̀ bò torí mi ti gbogbo gbàmúdẹ máa ń sọ mímàdé máa sọ lọ náà nù ó lè bọ́ọ̀ta kó ló fẹ́ máa wá sọ̀rọ̀ sí sàlàfíà wàá sí ọlọ́mọdé òkàgbá kò wájú Ọlọ́run ó máa sì ṣe sáà ní mi mọ́ bóyá fẹ́ ṣe bó ló ṣe fẹ́ ṣe tó ní ṣìṣe torí pé o fẹ́ jáde o fẹ́ wá tako òdodo ni ibẹ̀ náà ni ó máa ní ṣìṣe máa ti dé ibẹ̀ làdánwò ti máa dé kò sí wọ́n fẹ́ tako wọn. So Labeeb Lagbaji ṣe wá ń sọ fún wa padà sí pé wọ́n ní kó fún àwọn ní wákàtí àwọn náà padà ó wá ní lọ gé ṣòkòtò sófésófé kìnnìkan ìbá ànábì ló pa wá láṣẹ kìnnìkan ló pa wá láṣẹ ànábì ló pa yín láṣẹ àbí pé ká gé ṣòkòtò Labeeb Lagbaji dẹ̀ tún sọ ń bò mí ẹ gbọ́. ṣẹ́rí nǹkan báyìí ṣe eléyìí náà sọ pé tó ń ṣe táwọ́bà subhanallah béèrè lọ́wọ́ ara ẹ̀rẹ́ ọmọ ìyá mi ní Islam ṣẹ́ni tó ṣe táwọ́bà nìyẹn bí àwọn yẹn kàn rí àwọn kan ẹbí gbàdẹ́gbà kan ṣe fàájì lásán táwọn eléyìí rí gbogbo tó ń ṣẹlẹ̀ yẹn sí nìyẹn náà àwọn ò rí nírìí pé àwọn commit crime pẹ̀lú nǹkan ṣe yẹn ẹ dákun sáfẹ́rẹ́sì wà láwọn eléyìí kí náà eléyìí fẹ́ kọ́yàn sáwọn táwọn èèyàn tí ò ní ló fẹ́ kọ́yàn táwọn èèyàn bá ń sọ̀rọ̀ ọ̀sìn ó máa ń bú òun wọ́n ń bú òun jà wọ́n ṣe kinní kan fún ṣé bí èèyàn ṣe bí èèyàn rẹ ṣe máa ń ṣe lélẹ́yìí. ok ọ̀lẹ́yìn kan bú ẹ èèyàn kan bú ẹ yóò ṣe bú ẹ nìyẹn padà tó wá jẹ́ pé ẹ̀sìn ló wá ń ta sí. Ibn Taymiyyah láfa yìí ni olóòsàn rahimahullahu ta'ala fún Ibn Taymiyyah ìdí sẹ́mu Ibn Taymiyyah ló padà wá ló wá ń pírẹsẹ̀ntì pẹ̀lú orúkọ burúkú fáwọn èèyàn sí. Muhammadu ibn Abdul Wahhab ló máa ń ṣàdúrà fún Muhammadu ibn Abdul Wahhab yẹn ló ti sọ dèyàn bú níwájú àwọn èèyàn yìí sí. ó wá sọ pé ó wá retract Imam Ajigini ẹ̀ wá ń sọ fún wa pé ó wá retract kẹ́límà abisokoto sófésófé ṣé tó kọ̀mìtì yẹn nìkan ni. òkè ìgbà tó ti alówó sọ sokoto sófésófé máa ń sìn ó ti tún alùsùnà ṣe abẹ́rẹ́ kaba ẹ̀ gbogbo gbà là ń dà lúrú ó ti correct ẹ̀ àwa là ń bọ̀ àlùjẹ́ ó ti correct ẹ̀ àbí. ọlọ́run ṣàánú wa wẹ́jà ẹ wá jẹ́ ká gbọ́ ẹ gbọ́ ohun tó sọ ń bí o ẹ ti gbọ́ ohun tó sọ ń bí dáadáa ó lọ́lọ́run ló pa àwọn láṣẹ ẹ wá gbọ́ ohun tó sọ sẹ́yìn tẹ́lẹ̀ èyí sì máa ń bínú kó mọ̀ máa ń tí ń ṣe kó máa bínú kó máa ṣe ọlọ́ọ̀ba ó láàánẹ́bì ló pa yín láṣẹ nísìnyí ẹ gbọ́ ohun tó sọ ń bí ẹ gbọ́ ohun tó sọ ń bí. wàhálà Labeeb mi ò bá súnà jẹ́ ẹ gbọ́ o ẹni tó bá wù kó gé ṣòkòtò. ẹ gbọ́ o nínú orin tó ti kọ́kọ́ kọ tó ti sọ̀sọ́kùsọ yẹn nìyẹn tó ti kọ́ abisokoto sófésófé ó ní wàhálà Labeeb mi ò bá súnà jẹ́ ẹni tó bá wù kó gé ṣòkòtò ẹ gbọ́ o. kì í sọ̀rọ̀ yàn tó kárí ayé. ẹgbọ́n tí Labeeb Lagbaji sọ Labeeb Lagbaji ló lànàbì ló pa wá láṣẹ ká ṣe ń sìn bọ́ nínú tó ti kọ́kọ́ fẹnu ẹ̀ jáwáyà lálàkọ́ ó ní kí sọ̀rọ̀ yàn tó kárí ayé. subhanallah Labeeb Lagbaji tó bá lọ tú bá ń bi tó ń ṣe yìí tó bá ilé lọ bá pàdé Ọlọ́run bá wàláhì sórí bínú ẹ ti máa ń dùn torí o máa fi ṣe ẹyàn gàngbà mi kí ẹnu tá a kà sọ́lẹ̀ lẹ́nu àná lásán àwọn 1 million people ló ti fíwù rẹ̀ o ti rí ibi táwọn ẹ̀dọ̀ tẹ́ tó jẹ́ pé láàrin some hours wọ́n ti ní millions of viewers o lè ní ẹ bóyá bí 100,000 people ló ti kí la fẹ́ fi gbogbo yẹn ṣe ìyẹn túmọ̀ sí pàníyàn ọ̀pọ̀lọpọ̀ yín ò dáa nìyẹn so ti yé sí so wá rí bí 1,000 viewers ṣiṣẹ́ ń wò tó ń fi kẹ́límọ̀ tó ń fọ̀rọ̀ ẹnu ẹ tó fi ń sọ wọ́n nù tó fi ń kó bá ọ̀pọ̀lọpọ̀ yẹn bẹ́ẹ̀ náà nìyẹn ṣe máa pọ̀ tó níwájú Ọlọ́run ọba tó bá túbá kó jáwọ́ kó omi gbogbo tó ń ṣe yẹn tí wà táwọn èèyàn bá ní issue ẹjọ́ treat issue yín náà má jẹ́ kó máa affect ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tó bá dẹ̀ jáde inú àsàlàfíà tó bá sọ pé àwọn ní tá bàbá báyìí ṣe ò dáa tó bá mọ̀ pé súnà ni correct nǹkan yẹn náà tẹ́tàn bàbá yẹn ṣe táwọn ní ò dáa yẹn tó bá yẹ pé súnà ni correct ẹ̀ kó back ẹ̀ up pẹ̀lẹ́rìí náà ìwọ yìí di sẹ́mu ìwọ Labeeb Lagbaji yìí
òun ló wá ń gbìjà àwọn ológun pé àìmọye years some years bóyá months òun ló fi ń gbìjà àwọn ológun pé wọn náà dẹ̀ mọ̀ pẹ́ẹ́rì tó ń mú wá ò dáa o wọn náà mọ̀ pẹ́ẹ́rì tó ń mú wá kò lọ fún oògùn ṣíṣe pé èèwọ̀ ni àmọ́ o kàn ń dìfẹ́ǹdì ẹ̀ náà ni o kàn ń gbìjà wọn náà ni inna lillahi wa inna ilayhi raji'un Labeeb Lagbaji àwọn 10,000 àwọn 20,000 àwọn 50,000 bẹ́ẹ̀ náà ni wọ́n ń fíw ẹ so wá rí bí wọ́n ṣe ń fíw ẹ yẹn nínú àwọn bóyá bíi 10,000 tó fíw ẹ ńgbà tó ń polówó oògùn yẹn nínú wọn àárí yìí tó ti bọ́ sọ́dọ̀ ọlọ́run ọba tó dẹ̀ ti tẹ̀lé fatiwa burúkú tó ń dá automatically o ti kó bẹ́ẹ̀ nìyẹn níwájú ọlọ́run bàbá yẹn torí pé òun náà lè lẹ́skíùs kò lè jẹ́ ọ̀rọ̀ tiẹ̀ nìkan ní gbọ́ yóò máa gbọ́rọ̀ àwọn táwọn sọ pé ọlọ́run ò fẹ́ nǹkan báyìí tádẹ̀ mẹ́rin wá bọ̀ òun náà túùsì àti mú ti tọ̀dọ̀ tiẹ̀ torí ìfẹ́ ẹnu tóun náà fẹ́ lò ni ó mú yà jẹ òun níwájú ọlọ́run ọba tí ò ní lẹ́skíùs so wá rí wọ́n tí wọ́n náà wá tì síbẹ̀ wọ́n náà dáhùn nísìnyí o ti fọ̀rọ̀ ẹnu ẹ o ti fi kó báwọn èèyàn lọ rẹpẹtẹ ẹlòmíì o ti sọ fún wọn tẹ́lẹ̀ pé oògùn da ó dẹ̀ ti lọ máwọn ẹ̀rí tí ò sí lára ẹ̀ wá ó fi ń sọ̀pọ́tì oògùn ọ̀pọ̀lọpọ̀ ti lọ sí láì yẹn tó jẹ́ pé mi gan ò lè padà kú òun bẹ̀ mọ́ ẹ má bínú ẹ̀wọ̀n ẹ̀yà bínú sùlámẹ́jà gbọ́ wáyé o kìí ṣe irú oògùn tí wáyé bàbá tó pè wá lánàá tó sọ pé wọ́n ní ká má jáwé ká fi ṣe oògùn orí fífọ́ irú yẹn kọ́ làwa sọ o èèyàn tí inú ro kó má já ewé kó má fi ṣe oògùn inú ríro yẹn kọ́ náà ń sọ o tá a bá ń sọ oògùn àwọn oògùn tó mú ẹbọ dání làwa ń sọ o tó mú ẹbọ dání òun là ń ṣe kí ni là ń sọ amọ̀dáṣe o ti wá Labeeb Lagbaji ti wá polówó ẹ̀ lọ ọlọ́run ló mọ iye àwọn èèyàn tán ti gbọ́ ó wá ń retract ọ̀rọ̀ yẹn padà àwọn tán ti fọ́ọ̀lù sínú trap yẹn nígbà tí wọ́n tó fi rinlẹ̀ yẹn ń kọ́ nísìnyí báyìí sìn Ibn Taymiyyah Muhammad ibn Abdul Wahhab ó ti pẹ́ǹtì wọn lọ́rọ̀ olórúkọ burúkú sìn àwọn tí wọ́n ti gbọ́rọ̀ yẹn tẹ́lòmí ò tiẹ̀ wulẹ̀ nígbọ̀n kankan lẹ́nu ẹ̀ mọ́ nǹkan gbogbo eléyìí tó ń sọ yín sìn wọ́n kàn máa wò ó pé ó kà fi yẹn fúlú ojú ìmáàmù Ajigini lásán ni ìwọ náà ohun tó sì sọ yẹn tó kọ́kọ́ sọ lálàkọ́kọ́ náà máa jòkó tì àìwá mọye bẹ́ẹ̀ lọ tí Labeeb Lagbaji tó máa sọ tó bá wà ìwọ ni wàá wà ń bí ọ̀tọ̀ ni tí wàá sọ tó bá tún débi wàá tún sọ nǹkan míì tó tún máa yapa yìí tó sọ tẹ́lẹ̀ ṣé bá fẹ́ ṣe máa ń ṣe nìyẹn ó dẹ̀ pé rẹ̀ láfọ̀ ó dẹ̀ ló kéwú ó dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ó dẹ̀ bẹ̀rù jọ̀gbìndé alikiyama tí ò ní sí nǹkan kan tó máa wúlò mọ́ ju iṣẹ́ tó bá ṣe lẹ̀ lọ. ẹ já bẹ̀rù ọlọ́ọ̀ba o Labeeb Lagbaji ló ń sọ ń bíbá yín sìn ó ní ìṣòkòtò gígé kìí ṣe súnà tó kárí ayé ìwọ ló dẹ̀ tún padà ń sọ fún wa nísìnyí báyìí sìn olówó retract tó sọ tẹ́lẹ̀ ó lànàbì ló pa yín láṣẹ wàá tún débò míì lọ́la again ó máa tún ta kò nǹkan yẹn báwo ni ìgbésí ayé yẹn ṣe máa ń rí báyẹn tí ẹ bá sòdodo ọ̀rọ̀ fọ́pọ̀lọpọ̀ yín ẹ máa ná ń bu yín ni ẹ náà á sì máa yín ni àsìkò máa wá fóònù yín kiri ká máa pè yín ná ṣùgbọ́n wá fóònù àṣàlàfíà kiri kó tó máa sọ ogun tó ń sọ àgọ́ máa ṣàbòsí náà ni ẹ̀ka lẹ ti mú fóònù ẹ ti pè wọ́n ni òun ò rá so òun pè àwa. Ànábì ṣe bẹ́ẹ̀ rí ilẹ̀ fi ṣe. ẹ gbọ́ o. ìsara ìgbàgbọ́ ẹ̀sìn ni. Subhanallah ẹgbọ́n tí Labeeb Lagbaji sọ ń bí Imam Ajigini ṣé bí ẹ̀ka ṣe máa ń retract ọ̀rọ̀ náà nu ó tún wá kọrin ẹ wá ní ó nínú òun bàjẹ́ pẹ̀lú tóun ṣe ṣé inú rẹ̀ bàjẹ́ báyẹn ṣé àwọn wá gọ̀ ni àbẹ̀rù pa bomi sápò lẹ́yìn àti ẹ̀ta àárín yín bá jọ dán tẹ́jọ́ mọ bẹ́ẹ̀ ṣe jọ ń bára yín ṣe ẹjọ́ mọ bára yín ṣe yín ò kàn wá pé á ló ràn yín sí wa kí òun kẹ́ máa bẹ àwọn alùsùnà gbogbo àgbáyé ṣé ogun tó fẹnu ẹ̀ dálẹ̀ só ti kó padà ni ẹgbọ́n tó sọ́ọ̀sì ó lànàbì ṣe lànàbì ṣe kì í sara àgbàgbọ́ rárá tún gbọ́ dáadáa òun ló sọ́ọ̀sì ló lànàbì ló pa wá láṣẹ o ó tún ní kì í sara àgbàgbọ́ ṣe àdúgbò kan sọ tẹnu ẹ bá ni ṣé bẹ́ẹ̀ ṣe máa ń tú bá nù. ìsara ìgbàgbọ́ ẹ̀sìn ni. ṣẹgbọ́ kì í sara àgbàgbọ́ ẹ̀sìn akànrà ànábì tó ṣe lásán ni kì í sara àgbàgbọ́ ẹ̀sìn bọ̀ nísìn Labeeb Lagbaji tí wàá fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ padà pé ànábì ló pa wá láṣẹ ẹ dákun sàkànrà ànábì tí ń ṣe ń tòótọ́ ni àbá ànábì
tá ànábì tún fi tó ní agbára tì lẹ́yìn tó fi tì lẹ́yìn pé bẹ́yàn bá ilé tí ṣòkòtò ẹ bá lè wọ́lẹ̀ tó pàdé ọlọ́run tó wá fẹ́ fìyà ọlọ́run fẹ́ mú ẹ dáadáa o tún mọ̀ pọ́n ní nǹkan yẹn ò dáa tí ẹ dẹ́ sí pé tí ẹ di o tún wá ń lò fẹ́nu. Labeeb Lagbaji ló padà ń sọ ọ́ sí ó lànàbì ló pa wá láṣẹ ó dẹ̀ sọ ń bí oníkè sára àgbàgbọ́ ẹ̀sìn rárá. Subhanallah ara yín sí wa. àwọn táwọn òkè sòkò nílé ayé. ẹ gbọ́. ìṣe kèfèrí. àwọn táwọn òkè sòkò tó ń lé ayé àwọn èsè kèfèrí sálà ànábì sọ pé kèfèrí lẹni tí ó bá ti gé sòkòtò ẹ̀ sókè ni bọ̀ ànábì lẹ́ni yóò jìyà yes. Ànábì sallallahu alaihi wasallam ó ní ma asfala minal ka'bayni minal izarati bóyá minal izari dẹni ó ní fàfin náà. ó ní téèyàn bá ti wọ̀ bóyá ilal ka'bayni ló dà ipò wá nínú rìwáyà yẹn ó ní gbogbo téèyàn bá ti wọ̀ tó bá ti lè kọjá kókósẹ̀ rẹ̀ sísàlẹ̀ iná ní òjò. Subhanallah tí ànábì bá sọ yẹn ànábì ti fi alwa'id ó ti fi ìjìyà ó ti fi tìǹdì ní èyí tó ń túmọ̀ sí pé nǹkan yẹn ẹ̀ṣẹ̀ ńlá ni. Labeeb Lagbaji ó ń sọ èyí tó ibi tó ti kọ́kọ́ sọ pé Ọlọ́run má jẹ́ òun bírú wọn rè. Labeeb Lagbaji ń jẹ́ kó yé wa pé kì í sara ìgbàgbọ́ ẹ̀sìn rárá àkàrà ànábì tó ṣe láwa náà ṣe àmọ́ tóun ò bá ṣe èèyàn ò ní kóun di kèfèrí tó bá yẹ pé o mọ̀ pé ànábì ló ṣe ó lè di kèfèrí látàrẹ o tó bá mọ̀ pé ànábì sọ pé kẹ́ ẹ ṣe nǹkan yẹn wọ́n ní àná ò ní gbàṣẹ ànábì sọ bọ̀ mí ní ṣe so ó ti tako ànábì ó ti jẹ́ tako ìjẹ́ ànábì rẹ̀ nìyẹn ó lè sọ yẹn di kèfèrí tí ò bá sọ́ra ó lè sọ yẹn di kèfèrí so bọ̀ èèyàn wọ́ ṣòkòtò ńlẹ̀ ààrẹ rí i pé yóò sọ yẹn di kèfèrí àmọ́ tó bá fi ìfẹ́ ẹnu tó ń lórí kunkun pẹ̀lú ànábì ó lè ba iṣẹ́ ẹ jẹ́. Allah subhanahu wa ta'ala ń sọ fún anu suratul Isra ó ní ayyuhal ladhina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabiy wa la tajharu lahu bil qawli kajahri ba'dikum li ba'din an tahbata a'malukum wa antum la tash'urun. Ọlọ́run bá ní mo pè yín olùgbàgbọ́ òdodo láti ẹni ó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ pé la tuqaddimu bayna yadayi Allahi wa rasulihi ó ní ẹ gbọ́dọ̀ máa gbáwájú Ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ o. ẹlẹ́ẹ̀kejì ó wá ní wẹ́gẹ́ la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ gbọ́dọ̀ máa gbé ohùn yín ga níwájú ohùn ànábì ká ànábì máa sọ̀rọ̀ kẹ́yìn náà máa wọlé lórí ó ní wala tajharu lahu bil qawli ẹ gbọ́dọ̀ máa pariwo lé ànábì lórí kajahri ba'dikum li ba'd nígbà tẹ́yìn àti ara yín bá jọ ń sọ̀rọ̀ tẹ́jọ́ máa pariwo ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam. Ọlọ́run wá sọ repercussion rẹ̀ pé an tahbata a'malukum wa antum la tash'urun kí ṣe yín mọ̀ lọ bàjẹ́ tẹ́yìn gan òní mọ̀ páyé yín ti rún ẹ kàn mọ̀ ṣe lọ náà ni ẹ yóò mọ̀ ṣiṣẹ́ lọ ẹ rò pé sì wà lójú ọ̀nà ẹ ní mọ̀ páyé yín ti bàjẹ́ látara pé ń ṣe tí kunkun sọ̀rọ̀ ànábì. Labeeb Lagbaji wá ní pé kìí ṣe ara ẹ̀sìn rárá àwọn òdẹ ní wọná tí àwọn ò lè di kèfèrí láì gé ṣòkòtò èèyàn ká ti sọ fún yín nígbà tí di kèfèrí nítorí pé ṣòkòtò yín wọlé ni ẹ̀yin kàn ní kẹ́ ẹ má fi ọ̀rọ̀ ẹnu ara yín kẹ́ ẹ má padà á fi sọ̀rọ̀ yín di kèfèrí níwájú Ọlọ́run kó ní kálukú yín ṣèbí gbogbo yín lẹ kéwú. ẹ̀yin tẹ́ sí késo ẹ máa gbọ́ o. ohun yín lẹ́bi késo kòtò yìí o. ẹ gbọ́ ó láàdá gé ṣòkòtò wa wù wá la fi gé ṣé ẹ̀yin ọmọ ìyá mi nù sílámù ẹ dàgbọ́ gbogbo offences tí Labeeb Lagbaji tó fẹnu ara rẹ̀ kọ́mìtì lórí ọ̀rọ̀ ẹ̀sìn nínú eléyìí tó ń ṣe ìtẹ́yìn náà ń gbọ́ yìí ṣé eléyìí tó ṣe yẹn ń sìn á tuntun wò padà ṣìyẹn lóge yẹn ni yẹn ń pè ní táwọn bàbí. nítorí pé Muhammad ó ṣe bẹ́ẹ̀ rí. ẹ gbọ́. ìyàwó wa ní kẹ́ máa pín náà. ẹ gbọ́ ó nítorí pé Muhammad ṣe bẹ́ẹ̀ rí ìyẹn ò ní a máa pín náà bá ànábì ló fi náà ẹ ti lẹ́gbẹ̀ẹ́ sáwà la pín tá a gbé náà. kẹ́ máa pè wá ní kèfèrí. àwọn olópè yín kèfèrí yìí tẹ́ bá ń ṣe tó bá lè sọ yín di kèfèrí làwa ń sọ fún yín àwọn náà ń pè yín kèfèrí àwíjàre àwáwí lásán. ẹni tá a bá mú nínú. ẹ máa gbọ́ o. wàláì ẹ̀jẹ̀ rẹ̀ àgbẹ̀mára. ẹ gbọ́ ẹni náà bá múnú wọ ẹ̀jẹ̀ rẹ̀ àgbẹ̀mára ẹ máa gbọ́rọ̀ sọ́dọ̀ náà gbogbo eléyìí ókè gbogbo tí Labeeb Lagbaji wá sọ kalẹ̀
ṣé awẹ́wà tó wá ṣe yẹn ìyẹn ló fi ṣe táwọn bá bí. ẹ̀gbọ́n kó tún wá ń bẹ lọ́n kọ́ lọ́n mọ́jọ́ ń bí àwọn sàlàfíà kọ́ lọ́n mọ́jọ́ ń bírú àwọn alùsùnà so kó mọ bí alùbídíà náà ṣùgbọ́n oníbídíà nìwọ náà àbí kò sí wàhálà àlùmọ̀yẹ́mú ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ tí Labeeb Lagbaji sọ ń bí o ẹ wá jẹ́ ká tún ẹ jẹ́ agbọ́bi tán ló ti ṣe táwọ́bà tí wọ́n yín bẹ́yàn ti máa ń ṣe táwọ́bà rè. ẹ gbọ́ ó ní gbogbo tó ń sọ tẹ́lẹ̀ ìbínú ló bí òun sáwà ló fẹ́ ṣe táwọ́bà sí ní lọ́dọ̀ ń sè. àkọ́kọ́ náà wàá fẹ́nu ẹ clarify gbogbo tó ti fẹ́nu ẹ dàrú padà wàá clear ẹ̀ fáwọn èèyàn pé àìmọ̀kan ló sún ẹ débẹ̀ o ọ̀rọ̀ pé ẹ̀ ń bú ẹ̀kọ́ àìmọ̀kan ni mú erí nìyẹn náà èèyàn mọ̀kan kó mọ̀ pé ànábì ó pa wá láṣẹ ká ṣe nǹkan kó mọ̀ sọ pé àgbẹ̀ kò ní mí ní nínú ẹ̀sìn àbẹ́rí nǹkan báyìí náà kó sànù wa jàre ẹgbọ́n tó sọ ẹ máa gbọ́ arrogancy tún wà nù táwọ́bà tó tún lóun ṣe náà sí ó ní àwọn ẹ̀yìn alùsùnà ẹ̀ ṣe kinní kan ẹ̀yìn alùsùnà dáadáa ẹ̀ jẹ́ alùsùnà dáadáa ni o ẹ máa gbọ́rọ̀ ẹ tún máa gbọ́rọ̀ dákun sí àwa gẹ́gẹ́ ló jẹ́ à ń bẹ̀ ni àbí Ọlọ́run ló fẹ́ bẹ̀. wọ́n á ní kọ́ fún àwọn ní wákà táwọn náà sìn ẹ́ máa wo wákà o. ẹ dàgbà ẹ̀wọ̀n ẹ̀yà mi ní Islam yàtọ̀ sí ká tó wá sọ pé ẹ kọ́ fún àwọn náà wákà yìí ọ̀rọ̀ tó sọ gan tẹ́lẹ̀ kí ni ẹ dákun kí ni tẹ́ ẹ rí nínú ọ̀rọ̀ rẹ̀ yẹn dáàfin ọ̀gbá ẹni yóò banújẹ́ gan pẹ̀lú ọ̀rọ̀ tó ń sọ pé ọ̀rọ̀ tó sọ bóyá fẹnu àtẹ́kan súnà nẹ́bì yẹn ó banújẹ́ gan kódà inú rẹ̀ ò dùn rárá èèyàn ò ṣe nílé kọ̀ǹtró ara rẹ̀ láì ṣe pé bóyá èèyàn mọ ti ń ṣe bàá torí pé wà àtẹ̀yàn kan ń jà àìwé ìwà àtẹ̀yàn kan ń jà ẹ yóò wá sún ẹ débi kó máa lọ máa ṣe tọ́nù sí súnà nẹ́bì àbẹ́rẹ́ nǹkan báyìí yóò wá dọ̀la á jáde padà pé inú ló ń bí mi inú ló ń bí ẹ ta ló wá sọ yẹn fún ṣèmi ló ń sọ fún àbọ́lọ̀ àbẹ́ ẹ̀rá ìmọ̀ kan èmi ló ń sọ yẹn fún sìn yà inú ló ń bí mi ló jẹ́ sọ bẹ́ẹ̀ nítorí tó kàn jí àwa tó jí àwọn mùsùlùmí tó jẹ́ àwọn mọ̀sákìn ó ní pé gbogbo tó fẹ́nu ara ẹ̀ sọ yẹn tó ti fi ba súnà jẹ́ àwọn àfáà tán ṣẹ́ tí wọ́n yẹn ṣèyàn bú tó ń pẹ́ǹtì wọn léyàn bú nítorí pé ẹ oníwọ̀n sọ̀rọ̀ ń pa àfáà kan ọ̀ jáde wá yanjú ẹ̀ padà fáyé ni ọ̀rọ̀ pé ẹ lọ gé ṣòkòtò yìí sófésófé kìtà ọ̀nà ẹ̀ ń gbogbo yẹn máa ṣe wá sí fún wa. ìyẹn kọ́nà rẹ̀ ọ lọ túbá gbogbo tó ti kọ́kọ́ dá ìhun ti dáràn wájú ọlọ́ọ̀bá ọmọ túbá lọ́sàn-án lóru níwájú ọlọ́ọ̀bá kọ́lọ́ sàmójúkò fún ẹ wàá wá sọ̀rọ̀ ń bẹ̀ tọ́lọ́ náà bá ní yá ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha kò ní jẹ́ táwọ́bà èkúté ilé ni wàá máa ṣe fún wa bí èkúté ilé ńgbà tán ti yọgi sí tó wá káwọ́ báyìí tó máa ṣe báyìí kí ẹjọ́ ẹ̀mí ní débẹ̀ mọ́ ó máa tún wá padà so irú yẹn kọ́ Ọlọ́run ní ẹ túbá tí ó mọ̀ pọnran gandan ó ṣeé ṣe kọ́ lọ́n ṣàmójúkúrò fún yín túbá tó máa ní ẹ ohun tó ṣe yẹn ó mọ̀ pé tó sọ yẹn ò dáa yóò tún di lọ́la àtúkọ̀ mí mi èmi jẹ́ òun àti Saheed Shittu jọ ń sọ̀rọ̀ tó sọ pé òun ti rẹ́dí àwọn nǹkan tó ń fẹ́ ṣe ń sìn òun fẹ́ gbé kinní kankan náà kó n sọ pé oògùn lòun jó yìí ó tún fẹ́ wá ṣe kinní ó fẹ́ wá tan ayé yóò dẹ̀ tún fi kó báwọn kan ó dẹ̀ mọ̀ pé àwọn tí wọ́n ń wo prógráàmù ẹ̀wọ̀n ẹ̀ ń ṣe èèyàn kékeré àwọn èèyàn pọ̀ àwọn tí wọ́n fẹ́ wá wò sọkúsọ tó fẹ́ sọ wà ń bẹ̀ àwọn kan wà táwọn máa gbà aláìkè àfáà bó ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó jẹ́ pé bó ṣe ń sọ yẹn àwọn sáà máa gbà lọ́wọ́ ẹ lọ bẹ́ẹ̀ náà ni wọ́n ní mọ̀ pé pẹ̀lú àìmọ̀ kan pẹ̀lú fẹ́ẹ́nú ni ẹjẹ́ abẹ̀rù ọlọ́ọ̀ba o ẹjẹ́ abẹ̀rù ọlọ́run ó lè jẹ́ pé o gbọ́ torí pé èèyàn tá a bá ti rí tí wọ́n náà máa sáàbò sí fẹ́ sìn ànílè dẹnu fún ẹ ohun tèmi etí ẹ sábà lè tó báyìí fún Labeeb Lagbaji tẹ́lẹ̀ wọ́n ń gbà tó ti lè jáde tí wọ́n náà ti lè máa sọ̀sọ́kúsọ ń pa ọ̀rọ̀ ẹ̀sìn èèyàn tó bá ti ń sọ̀sọ́kúsọ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àbúlọ́ọ̀sẹ̀ tọ́nù sọ̀rọ̀ tán jáwọn ẹni síwájú ìwọ náà ò lè níyì mọ́ lọ́dọ̀ tèmi mò ń sọ o mi ò mọ́dọ̀ ẹlòmí o ò lè níyì mọ́ o
ǹtí ẹ̀ mọ́ pé omi ìmọ̀ tó fẹ́ lè lò jẹ́ yóò tójú o máa ṣe mi ò mọ́ tó lè lò jẹ́ yóò tó sáà ti ṣe ò lè níyì lọ́dọ̀ tèmi o àyàfi tó bá túbá tó jáwọ́ kó ń bẹ̀ tó ṣe ogun yẹ́mọ́ tí wọn náà dẹ̀ wá sọ fáyé pé àṣìṣe ni o nǹkan báyìí báyìí ló bí o tó dẹ̀ bẹ̀ Ọlọ́run bá kó sàmójúkú òfin ẹ torí pé ọ̀nà ló dá tí wàá dẹ̀ lọ jẹ́jọ́ rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala so kọ́nà bá Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa ẹ máa gbọ́ lọ. ẹgbẹ́ o ànábì wa ló pa wá láṣẹ lọ gé sòkòtò sófésò ẹ dákun sí bẹ́ẹ̀ yẹn ṣe ń túbá náà nù kò dẹ̀ ní pé kì í ṣe súnà ànábì pa kàrá ànábì tí ń ṣe náà ni kò ní mí ní inú ẹ̀sìn rárá o tún lá ànábì yín ló pa yín láṣẹ ṣé tá ànábì yín bá pa yín láṣẹ kò ní mí ní inú ẹ̀sìn Labeeb Lagbaji èmi ń sọ ogbon tèmi ń sọ yìí ó lè máa jó ẹ lára o ó lè máa jó àwọn tó bá jẹ́ followers ẹ lára o but èmi ń sọ reality nìyẹn téèyàn bá ilé kú lórí gbogbo orú nǹkan báyìí tí ẹ bá wájú Ọlọ́run nìyẹn o Ọlọ́run jó rí nǹkan dé bá ni so Ọlọ́run ṣàánú wa Àlàbá lé Musa. ṣe é lè ṣe táwọn bá nù. so ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó sàlámà wa kó ṣe dáadáa fún ẹ̀yẹ̀wọ̀n ẹ̀yà mìíràn Islam bí ó ṣe rí náà nìyẹn tá bá sọ pé ká pé bó ṣe rí wá bí tí rí nù ẹ̀rí pé mo sọ fún ẹ̀yẹ̀wọ̀n ẹ̀yà mìíràn Islam mo ní Labeeb Lagbaji ó padà jáde láti tún wá retract gbogbo tó sọ yẹn mo mọ̀ kó máa jáde èmi mọ̀ kó máa jáde tó tí mo dẹ̀ mọ̀ pé yóò fi jáde ni pé mo mọ̀ pé jòkó máa tó pò òun àtìyàn kan pọ̀ tó máa rí ẹni yìí pé alùsùnà lélẹ̀ mo mọ̀ pé ìjòkó kan máa tún pò wọn àtàlùsùnà kan papọ̀ tó máa fẹ́ tún ṣe kí ni o yóò tún fẹ́ tijú ẹni yẹn náà mo mọ̀ pé àwọn nǹkan tó sọ yẹn ṣé wàá rí eré tó tún sọ yẹn náà sí kò tí àti ní mì náà nù lórí ẹ̀ pé kò tún ní sọ mí kódà bóyá tí ó tún wọ́ọ̀sì ju yìí tí ń sọ bọ̀ lọ. àbí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó bá wa fi ọ̀nà mọ́ Labeeb Lagbaji kó sì bá wa jẹ́ kó mọ tó ń ṣe dáadáa torí pé béèyàn èèyàn bọ̀rọ̀ máa ṣe báyìí lọ o wallahi alazim èèyàn bọ̀rọ̀ máa ṣe báyìí lọ so àtàbádẹ̀ jáde tá à ń rí fi ó ti rú àwọn èèyàn báyìí kò ń ṣe pé bóyá a ní nǹkan kan tá a fẹ́ gbà ń bẹ̀ bí èsì pé a fẹ́ kí ó ní kálukú wọn táwọn náà bá ń ṣerú àwọn ṣe sí kó ní kálukú jòkóó kó ronú dáadáa kó mọ tó wáyé wá ṣe kó mọ tó ń ṣe kóun náà wò ó pé ṣé tí mò ń ṣe yìí ǹjẹ́ tí n bá gbèrú eléyìí pàdé Ọlọ́run ọba ṣé mo lè bójú rí Ọlọ́run pàdé ṣá so bí mùsùlùmí ṣe máa ń ronú nìyẹn kì í ṣe pé àkàmọ́ ronú jábútẹ́ àkàmọ́ ṣe ogbó ẹ̀ bí wàá jẹ́ pé tá a bá ti ṣe àṣẹ náà nìyẹn kò sí tó fẹ́ ṣẹlẹ̀ kò sí èèyàn tó fẹ́ bí wá téèyàn kan kò bá bí ẹ Ọlọ́run kọ́ so afẹ́kọ́ ní kálukú wa ká mọ tá à ń ṣe dáadáa o ká dẹ̀ ronú kọ́lọ́mọ bàálà subhanahu wa ta'ala kó dúró tì wá kó má dà wá láàmú. inshallah ta'ala wa tá a bá fẹ́ ṣe kíni tá a bá fẹ́ bá wa kàn dá sétò ká dá sí kó tó di pé a mọ̀ lọ so tá a bá rí àwọn èèyàn míì náà tí wọ́n bá táwọn àti ẹ̀ríra àwọn páwọn iṣẹ́ alùsùnà o lẹ́yìn náà bá fẹ́ dá sí inshallah ta'ala albabu maftuh lẹ́kùn wà ń ṣí sílẹ̀ fún contribution so kọ́lọ́mọ̀ bá kó ṣe ń rọrùn so nọ́mbà tí a fẹ́ pè sí nìyàwó tá a bá fẹ́ bá wa dá sí ètò kí Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó ṣe ní rọrùn fún wa kó tó di pé a máa lọ barakallahu fikum so eléyìí tí a try láti ṣe lálàyé fún wa òun náà ni pé kó ní kálukú wa ká bẹ̀rù Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ká bẹ̀rù ọjọ́ tá a lọ pàdé Ọlọ́run bá kákan má máa tẹ̀lé basubasu bá bá ṣe rí so ti yé ń sìn ká má máa tẹ̀lé basubasu ká mọ̀ tá à ń ṣe dáadáa torí pé tá a bá mọ̀ tá à ń ṣe subhanallah ó dìgbà tí yẹn bá déwájú Ọlọ́run bá kó tó padà mọ̀ pé ohun tá à ń sọ nílé ayé yìí ìyẹn ni ò wá dáa ìyẹn ni ò dáa oníkálukú ló máa padà kábàámọ̀ níwájú Ọlọ́run bá àmọ́ kéèyàn kábàámọ̀ dáadáa ló dáa jù pé tí n bá dẹ̀ ti mọ̀ kí n ti ṣe jù báyìí lọ àmọ́ kéèyàn máa kábàámọ̀ aburú pé àwọn dẹ̀ sọ fún mi nílé ayé o ìfẹ́nu ni ò jẹ́ ń gbọ́ o so irú eléyìí aburú ni o kọ́lọ́mọ̀ bá Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún wa so inshallah
alhamdulillah ó dà pé a ti lo táìmù díẹ̀ náà so tí a bá ti rí àwọn tí wọ́n fẹ́ tí wọ́n bá wa dá sí ètò so inshallah ta'ala àádùú báyìí kí ó kà yẹ kó máa ń létí náà ni a lè ti stop program tán gbà mí láṣẹ rí kọlù tí ó máa wọlé so but inshallah tí okay. náà Allahul musta'an ẹ má bínú fóònù direct line yẹn ò sí ní ọwọ́ mi tẹ́lẹ̀ so à ń retí kọlù ọmọ ìyá wa tí wọ́n pè yẹn padà kò sí nítòsí tẹ́lẹ̀ mo ṣe lọ mú wá ń sìn ni. Naam so ní abẹ́ bí a ṣe ń rọṣẹ̀ yẹn bí wọ́n máa ṣe padà wọ́n máa pè padà so eléyìí tí a ń try láti tún fẹ́ jẹ́ kí àwa tá a jẹ́ ọmọ ìyá àwa tá a jẹ́ mùsùlùmí tó jẹ́ páwa náà nìkan ṣe tí a tún fẹ́ kí ó yé oníkálukú wa kó oníkálukú wa dẹ̀ lọ́mọ náà ni pé a fẹ́ ká dá àwọn èèyàn wa mọ̀ tó ti yé ń sìn gbogbo àwọn tá à ń rí tá à ń pàkíyèsí pé àwọn ẹni yìí wọn dúró déédéé oníkálukú wa náà ká máa dá wọn mọ̀ látara àwọn ìṣesí tí wọ́n ń ṣe so káàkà má máa sọ pé à ń fóló àfáà nítorí pé kí ni o nítorí pé bóyá à ń gbádùn àwọn àjásà tó ń sọ àfáà ò sí fún àjásà o so àbí kó máa dá wákà ká máa jó ká máa fò lọ́mọ fò bọ́ mọ́ dáhùn àṣà oríṣiríṣi ntàn abáni à ń nífẹ̀ẹ́ àfáà à ń gbọ́rọ̀ lẹ́nu àfáà bí ìbẹ̀rù ọlọ́run ọba wa bí ó ṣe lòkè sí ni kìí ṣe táwọn èèyàn ń bá kiri lẹ́ni o wallahi kìí ṣe táwọn èèyàn ń bá kiri lẹ́ni òní tá a fi ń torí ẹ̀ gbọ́ àwọn àfáà abala ń gbọ́ wa abala tó bá ti lóun tẹ́tí sí ń táfà kan sọ ìtumọ̀ rẹ̀ ni pé o fẹ́ gbọ́ wá sí o fẹ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ni bọ̀ ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni kọ́nà kó sànù wa ni tá a bá ń gbọ́ àfáà kan àwọn àjásà tó ń lò àbí bóun náà ṣe máa bóyá máa ju èèyàn kan tó sọ̀rọ̀ nípa rẹ̀ bóyá máa ju òun náà lọ́wọ́ padà ń tọ́pọ̀lọpọ̀ mi ò mọ gbọ́ nìyẹn so kọ́lọ́mù bàálà subhanahu wa ta'ala kó ṣàánú wa so ìgbà tí a ti rí kọ́ọ̀lù ọmọ ìyá wa náà mọ́ so inshallah a mú ètò náà wá sí ìparí báyìí ní àṣálẹ̀ kí ọlọ́mù bàálà subhanahu wa ta'ala àbẹ̀ kí ó mú wa dúró nínú ọlá rẹ̀ kí ó sì má da ẹnìkọ̀ọ̀kan wa ní àmú ibi tó ní kálukú wa náà tí a ti ń ríbi tọwọ́ bá kù tá a fi ń láǹfààní àti máa wò wá báyìí kọ́lọ́mù bàálà subhanahu wa ta'ala kó má jẹ́ kí ó tán bẹ́ẹ̀ kó túnbọ̀ bá wa bùkún bẹ́ẹ̀ sí dáadáa ní bákan náà àbí ọlọ́mù bàálà subhanahu wa ta'ala kí ó mú ẹnìkọ̀ọ̀kan wa dúró lórí sunnah nabi sallallahu alayhi wa sallam kọ́lọ́mù bá kó ṣe wá lẹ́ni tí ó mọ kábàámọ̀ dáadáa pé tí n bá dẹ̀ mọ̀ pé bí sunnah ṣe rí rèé n bá ti máa ṣe tipẹ́ irú yẹn la bí ọlọ́mù bá kó ṣe wá kó má ṣe wá lẹ́ni tí ó padà mọ́ kábàámọ̀ aburú pé n bá dẹ̀ ti gbọ́rọ̀ sáwọn alùsùnà yìí lẹ́nu kọ́rọ̀ mi tó wá padà rí báyìí. Assalamu alaikum wa rahmatullahi. Bẹ́ẹ̀ni. Lẹ́nu bí tọ́ ló ń sàgbà. Allahumma amin. Lórí Labeeb mo fẹ́ sọ ní. Kẹ́rí àwa àtúnjẹ oníṣòwò ẹ̀rọ ló ń ṣe mistake lọ́dọ̀ ọ̀rọ̀ Labeeb. Ẹ̀rí bó ṣe lóun jáde lọ́rùn kò ní ìdíkọ́ oníṣòwò ẹ̀kọ́ wáṣẹ̀ fún ọba ìtàkùn kó tu wá gbé àwọn ti pàdé ní kinní. Ẹ̀rí náà nígbà tí torí pé láwà ní kásẹ̀ ni wọ́n á bẹ̀rẹ̀ mọ kú Lagbaji ni mo kú lámú ní kúrẹ́ pé ọpọlọ olú àròpé yẹn. Ọwá ní tó kà ọpọlọ náà pé náà nígbà náà ń tọ́ ní oníṣòwò kan bu ọbẹ̀ sí gbogbo ìdíyà ọlọ́kà kíra àwọn ṣé oníṣòwò náà ṣé ìdíyà àdúgbò. Àwọn àdúgbò tó ń rìn pé yẹn méjì wà ní ìsọkúsọ kò yẹ kó oníṣòwò tó bá dé láta gbogbo ọ̀rọ̀ tí yàrá ìdẹ̀rẹ̀ sọ. Torí ọ̀rọ̀ náà kà kíra torí ọ̀dọ́ fẹ́ kà kíra ẹ̀ nìkan lẹ́ni tó pẹ̀lú fẹ́ kà kíra rẹ̀ dàbí ọ̀nì kankan tó wà nínú ẹ̀. Gbogbo yìí tán sọ kí a bá mọ̀ ká àpòlùsùn náà gidi kò
ẹ̀ mọ́ ní àfàgìrì tí ẹ̀ bá ti tún pè láfàgìrì yẹn tó gbà kan jẹ. ìtàn sọ wọn ẹ̀rọ. náà mo wà pẹ̀lú yín. gbogbo ìtàn sọ wọn ní ìjẹ kátẹ̀lú wá bẹ̀rẹ̀ kò ní káàtó wá ṣe fídíò gbogbo tí wá bẹ̀rẹ̀ wá o ká gbà ìyẹn tó bá sọ̀ kẹta ní ìṣe báyìí tó bá tún gbà yóò tún yìí. ìwọ́n dá kó wà lójú agbó bẹ́ẹ̀ gbogbo ìtàn sọ wọn kò sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ fọlọ́kù sàlùwà káwọn ọmọ pìrìsẹ́ǹtì ààrẹ làbí fún abéyàn jíjí wọn tó bá ń sọ̀rọ̀ kọ́mọ sọ̀rọ̀ wọn lọ́tọ̀ ẹ̀kọ́ mọ́ sọ pé èèyàn gidi ni gẹ́gẹ́ bí àfẹ́ ìsòkèrè sọ́jọ́ wo fídíò kan ẹni àfà dáadáa ni báyìí wà lóṣù kan àfẹ́ kọ́mọ pìrìsẹ́ǹtì ẹ̀mọ́ kọ́mọ ọmọ láàrin ara tó ṣe máa ń pera wọn lẹ́yìn kọ́mọ pera wọn kọ́mọ bá ara wọn sọ̀rọ̀ kí wáyé táwọn àwọn kéré náà kí ọlọ́ọ̀bá kó ṣàánú wa tó bí ó ṣe rí náà nìyẹn torí pé n tí kọ́lọ̀ọ̀bá Allah subhanahu wa ta'ala kó ṣe rọrùn so bọ́rọ̀ yẹn ṣe rí náà nìyẹn so torí pé ẹni yìí ẹni tá a ti mọ̀ náà ni so tó bá tún wá jáde tó tún wá tàn wá díẹ̀ tó bá tún yá yóò tún wọlé lọ yóò tún jáde yóò tún wá sàwọn nǹkan míì tó tún lè wọ́ọ̀sì ju eléyìí tó ti ń ṣe tẹ́lẹ̀ lọ so kọ́lọ́mọba kó ṣàánú wa jàre hadha wa sallallahu wa sallama ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi ajma'in wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu.